ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tá ìfẹ́ sọ lára ẹ̀ náà ni ara ìjà lẹ́yìn wà yá àbọ̀ eléyìí ọ̀rọ̀ pé Yorùbá nation no going back ní agbára lọ́wọ́ Ọlọ́run máa yọ wá kúrò nínú oko ẹrú torí Ọlọ́run ò ṣe mistake tó fi dá wa ní ìran dúdú tó fi dá wa léèyàn dúdú tó fi ṣe wípé àwọn láwa ọmọ Yorùbá àwa ni ẹyin ojú Elédùmarè àwa ni a ní ohun tó yìnbó ò ní mo kí wa wípé a kú oríire ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀n ní sí pẹ̀lú òkú ẹ̀. Now lára ìjà lẹ́yìn wà tí mo fẹ́ dá sí ni wípé nǹkan tó ń lọ lọ́wọ́ mo lè sọ wípé àsọtẹ́lẹ̀ mo lè sọ mi ò lè sọ pé vision but mo lè sọ pé àsọtẹ́lẹ̀ mo lè sọ wípé bóyá philosopher bóyá philosophy whatever nínú ẹ̀ òun la máa ṣáà mú gbogbo ẹ̀ a lè ní prophetess something ibi tí n bá ti ń sọ̀rọ̀ mi lọ lè máa ti mọ̀ now nípa nǹkan tó ń lọ lórí ayélujára àìbá wọn síbẹ̀ láìbá wọn dá sí ibi táyé bá kọjú sí àwa ò ní kọ ẹ̀yìn sí má lè fẹ́ jẹ́ ká mọ nǹkan kan dájú ni wípé ẹ bá máa jẹ́ ká máa ní lọ́kàn wípé nǹkan yìí ò kàn wá nǹkan yóò sí nínú ọ̀rọ̀ Yorùbá nation ẹ má jẹ́ ká dá sí náà èmi ò ń ṣe tèmi bẹ́ẹ̀ bó kàn jẹ́ wípé èmi máa ń ṣe nǹkan kan wípé lọ́ra yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì mo wá láti lẹ̀ mi ni bóyá bíi going to bóyá tí ó bá jẹ́ 8 years nísìn á ti máa lé ní 8 years tí mo ti ń ṣe program lórí ayélujára kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé mi ò rò pé mo ṣe any video rí tí máa sọ pé mo regret mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò ń ṣèmi náà o ìyẹn ni mo fi sọ pé yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì kò ń ṣe gbogbo ọ̀rọ̀ kan ló lésì ṣé mo sọ òwe yẹn dáadáa tí bá sọ dáadáa ẹ bá mi láìkí program ẹ bá mi láìkí ẹ bá mi láìkí ẹ bá mi tẹ láìkí tó yí pé kúrò ń bẹ ẹ̀yin tẹ́ mọ̀ pé Yorùbá mi ó ti ń dàgbàsókè ẹ bá mi fi comment sílẹ̀ ò bá jọ rẹ mi ò bá jọ tàmí bá mi fi comment sílẹ̀ ń bẹ wípé bóyá ó mú yes bóyá ó mú no bóyá ó make sense bóyá kò dẹ̀ make sense but tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni tẹ́ bá ti subscribe lórí YouTube channel ẹ bá wa subscribe tó bá lè jẹ́ pé bóyá nígbà àkọ́kọ́ ni ẹ bá wa like ẹ bá wa fi comment sílẹ̀ ẹ̀yin náà tẹ̀lé ti jára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ bá wa fi comment sílẹ̀ yóò má jẹ́ pé ká kàn kíra wa náà pé a kú bójú ọjọ́ ṣe rí tàbí a kú ètò èmi náà kí yín wípé ẹ ṣé gan ni o Ọlọ́run tó láyé tó lọ́run kò ní dójú àjọ àtiwá èmi ò ní ṣìwí lágbára Ọlọ́run ẹ̀yin náà ní ṣì mí gbọ́ ní agbára ní ọwọ́ Ọlọ́run now ṣé mo pé téèyàn bá ọlọ́gbà tí ò bá farabalẹ̀ àgbà tí ò bá farabalẹ̀ afaragbẹ̀gbà ẹ má sọ fún mi pé mo ti gba Yorùbá yẹn àgbà tí ò bá farabalẹ̀ afaragbẹ̀gbà táwọn kan máa ní ẹ má mú ọ̀rọ̀ religion ẹ má mú wọnú gbogbo ẹ̀ ó ṣe mọ́ mo dẹ̀ máa ń sọ wípé ẹ má gbàgbé o mo sọ wípé Dr. Zabby's Talk Show òun lorúkọ ètò mi show ni mo pè é ṣe ti ọdún sáà ẹnì tí n bá rí wípé ó make sense lọ́dọ̀ mi ó lè má make sense lọ́dọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bó jẹ́ pàgbéyẹ̀wò làjọ máa ń ṣe ọdún sáà that is me láti ilẹ̀ ọjọ́ mi kó tó di pé mo ń ṣe mo wà lórí pé mo ń sọ̀rọ̀ fún Yorùbá Nation campaigner gan bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe program mi nìyẹn ṣe ti understand nítorí ẹ̀yin tó wá jẹ́ nígbà àkọ́kọ́ ni mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ ra mọ̀ bẹ̀yẹ díẹ̀ pé it's not pé bóyá àyànjú ràn náà that is me nǹkan tẹ́mi like láti sọ nìyẹn nǹkan tí mo like láti ṣe but mo mọ ibo ló yẹ kí n dé ibo ló yẹ kí n mẹ́nu dé ṣó ti yé yín sìn that is nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kí ni máa fẹ́ gbéyàwó lọ́jọ́ títí òní tó jẹ́ pé ó kàn wá torí ọmọ Yorùbá jọ ní gbogbo wa ó ní ọ̀rọ̀ ta lọ́lọ́run tó ń lọ lọ́wọ́ tí mo dẹ̀ ti rí mo ti sọ mo fi Ọlọ́run mo fi búra mo fi ìṣẹ̀dá gbogbo àwọn tó bá wà wo program yìí kódà gan kéjì èèyàn méjì lò mo fi ṣẹ̀dá wọn mo fi búra wípé mo sọ ọ̀rọ̀ yìí mo sọ fún èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wípé ta lọ́lọ́run nǹkan tí mò ń sọ fún yín yìí bóyá ó máa ti lọ bóyá bíi 4 months ago nsìn
kódà gan ẹni tó ní nọ́mbà ta lọ́lọ́run tèmi náà fi wá ní nọ́mbà ta lọ́lọ́run, mo fọlọ́run búra, mo bá ta lọ́lọ́run sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan rí, mo bá ta lọ́lọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rí. Èèyàn kan náà dẹ̀ ló béèrè nọ́mbà ẹ̀ lọ́wọ́ mi tèmi náà wá ní àmúmẹ́ni tí mo lè bá gba nọ́mbà ẹ̀ ní ọwọ́ ẹ̀. Mo wá gba nọ́mbà ẹ̀, mo wá rí fídíò kan tó ṣe, mo wá láìkí fídíò yẹn, ó gé fídíò yẹn ni, mo wá pè é pà èèyàn báyìí báyìí béèrè nọ́mbà ẹ̀ lọ́wọ́ mi pé ṣé kí n fónítọ̀ ẹ̀ pé mi náà gbà ní lọ́wọ́ ó dẹ̀ mẹ́ni tí mo gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀kan ṣo péré láyé mi tí mo lè sọ pé bóyá mo bá Tani lóhùn sọ̀rọ̀ nìyẹn. Bọ̀ lẹ́yìn ìgbà yẹn ni mo pe èèyàn kan, mo dìídì pé onítọ̀hún yẹn ni obìnrin ni, bọ̀ mi ò ní dárúkọ. Mo ní sísá lágbájá, mo ní okay, à ń sọ̀rọ̀ ni, kọ́lọ́run ṣàforíjì fún mi torí mo dà pé bó ṣe rí kọ́ ni mo sọ, mi ò pé mo pè wọ́n dàrẹ́ lórí ọ̀rọ̀ Tani lọ́hùn. À ń sọ̀rọ̀ ni, ọ̀rọ̀ yẹn wá ó yọ ẹ mọ̀ pé nínú ọ̀rọ̀ máa ń wọnú ọ̀rọ̀ yà. Mo wá ní sísá lágbájá wọ́n dẹ̀ máa gbé Tani lọ́hùn o. Ó ní wọn ò lè gbé Tani lọ́hùn, wọn ò lè gbé báwọn ṣe máa gbé Tani lọ́hùn. Tani lọ́hùn ní proof gbogbo nǹkan tó mú ní ẹ kọ sílẹ̀ sẹ́ẹ̀. Mo lè kọ sílẹ̀ mo lọ́ máa gbé Tani lọ́hùn. Mo ní mi ò lè sọ pé nísìnyí o, mi ò dẹ̀ lè sọ pé nothing, because mo mọ̀ ó dá mi lójú ni. Mo lè kówó lé lórí tó bá yẹ pé ńgbà yẹn ni kí n ti mọ̀ kí n kówó lé lórí wípé àlọ́ máa gbé Tani lọ́hùn sẹ̀ kò ń ṣe pé bóyá ṣùgbọ́n tàbí wọ́n máa gbé ní. Understand? Number 2, èmi àti èèyàn kan náà àwọn jọkùnrin tá ti jọ ń sọ̀rọ̀ rí, à ń wo program lọ́jọ́ yẹn náà ni. Program Tani lọ́hùn ó bọ́ síbẹ̀, ṣe mọ̀ wọ́n wo Yorùbá film, program Tani lọ́hùn á bọ́ síbẹ̀, wọ́n wá ń sọ̀rọ̀ nípa ọmọkùnrin kíní kan ẹni ọ̀hún rọ̀ mú níyà. Tani lọ́hùn pé wọ́n máa gbé pé wọ́n máa gbé Tani lọ́hùn. Ṣé kò yà yín lẹ́nu pé bí mo ṣe ń sọ with confidence, màá sọ proof, màá fún yín láwọn proof o, màá fún yín ní proof pé tọ́ máa fi gbé Tani lọ́hùn. Now ṣe ti share, ṣe ti like, ẹ máa fi comment yín sílẹ̀, mi máa ń like láti ka comment, ẹ máa fi comment sílẹ̀ ẹ̀yin brother mi àti sister mi ẹ ṣé gan ni wípé ẹ ń darapọ̀ mọ́ wa, kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá nation làwa dúró fún o, Yorùbá nation no going back. Tí ò bá sí Yorùbá nation kò sí nǹkan kan mọ́, torí pé kí ni Nàìjíríà kò lè lójútùú, kò èpè kọ́. Ẹ wá wo gbogbo àwọn pásítọ̀ babaláwo ní àǹfààní, ta ló sọ solution? Ẹ máa gbàdúrà nìkan ni solution tó bá máa sọ. Ẹ máa gbàdúrà o, ẹ máa gbàdúrà o. Wọ́n ti pa gbogbo yín tán, ẹ máa gbàdúrà. Wọ́n tún ti mú ọ̀rọ̀ ìjà ẹ̀sìn wọ̀, ẹ máa gbàdúrà. Àdúrà táwa máa gbà, táwa ń gbà ni wípé Ọlọ́run gbogbo nǹkan tó máa ṣe yín, tí gbogbo yín tẹ́ máa fi ní kóníkàlùkù wa ká máa lọ lè wà, kóníkàlùkù kí Yorùbá dúró lọ́tọ̀, kí Fúlàní dúró, tàbí káwọn Fúlàní Haúsá káwọn náà dúró, káwọn Biafra òun ní tiwa, nǹkan tó jẹ àwa lógún nìyẹn, nǹkan tó jẹ wá lógún nìyẹn. Kọ́lọ́run kò ṣe dáadáa fún wa náà. Mo yàbàrà síbẹ̀ yẹn ni. Ẹ má ní kí ni mo rí tí mo fi sọ pé ọmọ àmúta lọ́lọ́ ìgbà báwo ni, kí ni mò ń sọ yìí, ṣé mo mọ nǹkan tí mò ń sọ ṣá? Brother mi àti sister mi mọ nǹkan tí mò ń sọ dáadáa, torí pé kí ni ìrírí ni ìrírí. Mi ò mọ owó tí mo lè pa mẹ́, bóyá máa ní ìrírí ló máa ń jẹ́ kójú àgbà jìn or something. Ṣé mo gbà? Ẹ bá mi fi comment sílẹ̀ tí n bá gbà. Ìrírí àgbà ló ahọ́n ní bóyá nǹkan tágbà rí ló máa ń jẹ́ kí kinní kan. Ẹ ṣáà ti mọ nǹkan tí mo fẹ́ sọ nípa òwe tí mo pa yẹn, torí pé kí ni mo ti bá àwọn ẹni yìí àtijọ́ jẹ àtijọ́ mu. Nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé mi ò ní fẹ́ sọ much nípa ọ̀rọ̀ especially Islam. Mi ò ní fẹ́ sọ much because àbọ̀rọ̀ sọ much. Tí bá ní kí n sọ nǹkan tí mo rí tàbí nǹkan tí mo gbọ́ tàbí nǹkan tí mo mọ̀, àwọn ayé àwọn ẹlòmíì tó understand ibi tí mo ti ń bọ̀ tàbí ibi tí mo dúró sí, wọ́n máa bá mi yí sí nǹkan mi, wọ́n máa bá mi times ẹ̀ sí nǹkan mi. Nǹkan tó yẹ jẹ́ wípé mo fọwọ́ but still yet mo ń lákàn ti sọ. Understand, because freedom of speech. Ó kàn máa mọ nǹkan tó fẹ́ sọ náà níṣẹ́, understand nǹkan tí mò ń sọ. Mo kàn láti, mi ò wá ní sọ pé bóyá torí pé àwọn èèyàn kan máa sọ pé bóyá kinní kan understand ẹ̀. Mo kàn láti sọ nǹkan tí mo feel àti báwo mo ṣe rí sí.
lórí ọ̀rọ̀ ti ta lọ́lọ́run, number one, mo mọ̀ pé àwọn tó ń bá tayò ó máa padà win wọn ná, ṣe understand sí, but mo mọ irú èèyàn tán jẹ́. Torí ẹ̀ ni mo ṣe ń fọwọ́ sọ̀yà wípé mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi sẹ̀, mo fi ń búra. Mi ò mọ nǹkan tó ń kì mí láyà débẹ̀ ni, mi ò mọ̀, mo fọlọ́run búra. Mi ò mọ nǹkan tí mo gbójú lé, nǹkan tó ń kì mí láyà tí mo fi ń sọ pé àná máa mú ta lọ́lọ́run sẹ̀. Èpè kọ́, torí mo mọ̀ pé àwọn tó ń bá ṣe yẹn, àwọn tó ń jọ ń ṣe yẹn, àwọn lè bu yín, wọ́n lè bú Krìstẹ́nì, wọ́n lè bú wọ́n lè bí oníṣẹ̀ṣe. 80% ní wọn ni mò ń sọ, 20% tí wọn ò rí bẹ́ẹ̀, ṣe rí pé àwọn yẹn kéré gan ni. Bó bí 80% wọn, ẹ má jẹ́ ká létí, bóyá bí 70, 60, 60, 40, no 60, yà ẹ jẹ́ ká ní bóyá bí 60 nínú wọn, ká ní 40, ká ní àwọn 60 yẹn. Àwọn ò ní, bóyá o jẹ́ oníṣẹ̀ṣe tàbí o jẹ́ Christian, àwọn rí ẹ gẹ́gẹ́ bíi wípé Ọlọ́run Allah ó ní káwọn pa gbogbo ẹni tó bá jẹ́ lẹ́bọ ni. Bí àwọn bíi 60 yẹn bọ́n ṣe ń rí àwọn ẹlẹ́sìn mi nìyẹn. Ìgbà tó jẹ́ wípé wọ́n tiẹ̀ ń rí ara wọn gangan bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run ń sìn, ìsìnyín ni àtàwọn táwọn ń pè lẹ́lẹ́bọ tó jẹ́ pé ojú wa yìí ni tí ò ń ṣẹ̀yìn wa. Ẹlẹ́bọ ni wọ́n ń sìn, wọ́n mọ̀ ìpẹlẹ́bọ ni wọ́n bọ̀, wọ́n ti fojú fò ó. Èyí tó ń yẹsẹ́ wò nù wọn tó gbéra ẹ̀ wá sórí social media, tóun àti Saheed Shittu, wọ́n máa ti mẹ́ni tí mò ń sọ yìí, mo ti gbé wá sórí program mi rí bóyá bí 4 years ago. Tóun àti Saheed Shittu tí wọ́n jọ ń sọ wípé tí Saheed Shittu ń pè ní lẹ́lẹ́bọ, tó dẹ̀ sọ bẹ́ẹ̀ pé yes, òun máa ń tẹ yẹ̀pẹ̀, wípé ìyá aláya Saheed Shittu tí ìyá aláya ẹ̀ tó bá da yẹ̀pẹ̀, òun máa tẹ̀, òun dẹ̀ máa rí ìran yẹn ń bẹ̀. Ẹni tó wá ń tẹ yẹ̀pẹ̀, ẹni tá à ń sọ yìí, àwọn ni olórí ẹgbẹ́ àwọn youth nílùú yẹn o, nílùú kí ló ń porúkọ ẹ̀, ìlú Ìlọrin o. Àwọn ló gbéṣẹ́ yẹn fúnlé lọ́wọ́, àwọn ò fi bò, wípé àwọn ò tẹ yẹ̀pẹ̀. Kí ni mo wá fẹ́ lò ń bẹ́ẹ̀ sí ni pé àtẹni tó ń tẹ yẹ̀pẹ̀ ń sìn, àtẹni tí ò tẹ yẹ̀pẹ̀, àtẹni tó jẹ́ Súfí, àtonísúnà, àti Nàwárùdín, àti Kọ̀ríbù, àti gbogbo wọn ti kóra pọ̀ ń sìn lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run. Ọ̀rọ̀ ta lọ́lọ́run dẹ̀ nìkan kọ́, lórí ọ̀rọ̀ àwa oníṣẹ̀ṣe pátápátá. Because ìwọ tó bá jọmọ Yorùbá oníṣẹ̀ṣe ni ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀. Èmi ò ní gbàgbé pé bóyá o ní nǹkan kan nínú ilé ló ṣe pè ẹ́ lóníṣẹ̀ṣe. Tá bá ní ká fi ojú inú ká jọ fi wo nǹkan tó wà nílẹ̀ yìí, ẹ understand. Nǹkan kan ló máa ń bí nǹkan kan. A mọ̀ wípé ta lọ́lọ́run, èèyàn ò lè dàbí, a lè jọra wa tán. Ẹ jẹ́ kí n fún yín ní example. Ẹ wo orú bí gbogbo àwa tí ta jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bá ṣe pọ̀. Tá bá fọmọ wé ọmọ, a máa lù kan pa fún kan ni. Gbogbo wa a sọ̀rọ̀ bákan náà. Tó bá bí wa nínú ilé kan náà gan, kò possible ká sọ̀rọ̀ bákan náà. Ẹ understand sẹ́yìn. Bí lágbájá máa ṣe sọ tiẹ̀, bẹ́ẹ̀ kọ́ ni tàmẹ̀dù máa ṣe sọ. Possibility wà tó bá jẹ́ wípé ẹlòmíì lọ́lọ́run lò gẹ́gẹ́ bí ta lọ́lọ́run yẹn náà. Bóyá ọ̀nà tó máa gbé gbà, bóyá ó tún lè yàtọ̀. Bó irú èèyàn tí ta lọ́lọ́run jẹ́, irú èèyàn tí ta lọ́lọ́run jẹ́, òun ni kinní yẹn. Òun ni irú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ló fi rí bẹ́yìn. Ó yẹ wá sọ fún mi o, ta lọ́lọ́run àtàwọn mùsùlùmí, ta ló jẹ̀bi? Ọlọ́run nìkan ló máa ń dẹ̀bi fẹ̀dá o, bọ̀ èmi àti yín àjọmọ̀. Torójú ilé ayé wa yìí, òun la wà. Ilé ayé tá wà nínú ẹ̀ yìí, òun ni mùsùlùmí fi ní àṣẹ, tó ní àṣẹ láti lè, àwọn tún ránṣẹ́ sílé ni débi ọba. Mo ti ẹ̀ wo program kan ní ọ̀sán yìí. Wọ́n sọ wípé bàbá Kéwúgba Gold làwọn ló sọ̀rọ̀ yìí. Wọ́n ní àwọn ọba Ìlọrin, wọ́n náà kì í rí ọba wọn fín. Wọ́n ní àwọn ọba Ìlọrin, tán bá pe ọba Ìlọrin, wọ́n máa ní ṣéwù amúmàkàsì kìnìkan, wọ́n ṣáà máa sọ, wọ́n máa ṣe prayer fún wọn ṣá. Àwa náà máa ń ṣe fọ́ba wa. Ó dàbí pé ká dé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó di
kírùkẹ̀rẹ̀ kó di pin tàbí kí kábẹ́rẹ́ kó di ẹ ṣáà ti mọ nǹkan tí mo òun ṣáà ní ṣá wípé àwọn ń pọ́n ba wọn lé àwa náà ń pọ́n ba wa lé mọ nǹkan tó sọ ní pé ọba Ìlọrin ó níyì ju ọba ilẹ̀ Yorùbá lọ àwọn ọmọ Yorùbá hàn pọ́n ba Yorùbá lé àwọn Ìlọrin hàn pọ́n ba Ìlọrin lé ẹ jẹ́ mo fẹ́ bèrè question lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ọba Ìlọrin ẹ̀mí ò lẹ́rí ọba Ìlọrin tó ń dá sọ̀rọ̀ social media mélòó lẹ rí ọba Ìlọrin tó fira ẹ̀ ń wọ́lẹ̀ ọba Yorùbá ṣé olú Ìwó ìṣẹ̀ṣẹ̀dé ọba Olúwo tó ní ìṣẹ̀ṣẹ̀dé ní ìṣẹ̀ṣẹ̀ because ẹ máa rí màá yẹn náà wípé ẹ lọ wo gbogbo program Olúwo bíi 3 years ago now bó ṣe ń wé láwàní bẹ́ẹ̀ náà ló ń sọ̀rọ̀ wípé Allah nìkan ni Saudi láti wá kìnnìkan láti wá ṣe rí pé ó tún ti yílù padà díẹ̀ báyìí láti bíi 2 months ago nsìn ẹ wo ọba Ìwó náà ṣebí torí pé ọba Ìwó nìkan dẹ̀ kọ́ àwọn ọba kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ yẹn náà ọba Ìwó náà nìkan la lè àwọn nìkan náà ló dá ipọ́n tí wọ́n ṣe bó lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ Yorùbá gan pàápàá gan wọ́n rí wọn lórí títì gan táwọn mẹ́wàá bá dúró àwọn bíi wọ́n lè ní kẹ́ vote kí lẹ rò pé ká ṣe fọ́ba Ìwó tó bá mú wọn mọ́kànnà àwọn ẹlòmíì lè ní ẹ so mọ́ mọ́tò ẹ jẹ́ kí mọ́tò máa wọ lọ kókàn já kó ṣe bákan ẹlòmíì lè ní iná ẹ so mọ́ òkè iná kẹ dáná sí nsàlẹ̀ ìdájọ́ oríṣiríṣi lọmọ Yorùbá máa fi ọwọ́ ara wọn máa fi dá fún wọn kò tí ẹ ń ṣe láyé tá wà yìí ń sáyé sọ̀rọ̀ sókè torí àwọn youth torí wọn tanná sílẹ̀ tó ń gbóná gan tó ń dẹ̀ mọ́ pé ẹ̀yin pípù yìí tẹ́ wà nídìí ọ̀rọ̀ ẹ lè gbóhùn sókè bọ́ ẹ prefer láti tà wá ju wípé kẹ́ gbèjà wa lọ ìyẹn ni bàbá Akéwùgbàgé òun wá fi pé àwọn support àwọn Ìlọrin o àwọn support wọn àwọn àwa Yorùbá àwa la máa ń rí ọba wa fi ọba mélòó ló gbé sẹ́yìn àwa Yorùbá ṣe báwọn Ìlọrin gan ṣe pé àwọn dá dúró ni ta ló mọ nǹkan tó bá wọn ń ṣe fún wọn mélòó lẹ ti rí ọba wọn lórí social media question ni mo béèrè yìí ẹ jẹ́ kó kan bàbá wa Akéwùgbàgé ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ wọn ẹ jẹ́ bá wa share fídíò yìí mélòó lẹ ti rí ìyẹn lẹ máa fi mọ̀ mélòó lẹ ti rí ọba Ìlọrin tí ọba Ìlọrin ti bọ́ síta tó ti wá ń dá ẹjọ́ tí ò kàn tàbí bí Saheed Shittu bó ṣe bú ọba Ìlọrin tó mélòó ni ọba Ìlọrin ti bọ́ síta tẹ bá sọ̀rọ̀ kan lẹ́yìn tó bá máa di lọ́la Oníwò ti bọ́ta ọba Ìwó ti bọ́ta tó bá sọ̀rọ̀ Muslim àti Christian Oníwò ti bọ́ta tó bá sọ̀rọ̀ kìnnìkan Oníwò ti bọ́ta ẹ wá sẹ́pọ̀n fọba tayín ẹ̀yin náà jẹ́ ká gbé sórí scale náà káwé tó wé jù ń bẹ̀ títorí ẹ̀ bí ibẹ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn náà lórí ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ ti ta lọ́lọ́run àwọn pípù yẹn ò ní bá mu ní kékeré àwọn náà mọ̀ ni ọmọ ọ̀dẹ ni ọmọ tì síwájú ni láti lè rí nǹkan kan láti fi ró òpè tó ti yé yín àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bí mo sọ pé 60% yẹn wọn ò ní ẹ̀mí ìdáríjì rárá bó ṣe lè rùn kó mọ ẹ jẹ́ ká sáré lọ wo fídíò ìka tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àáfà yìí tó sọ. Barrister Fẹ́mi Fálànà SAN ọ̀rẹ́ wa ni wọ́n ti ràn wá lọ́wọ́ rí níta àwọ̀ wọ́n sì ti fíṣítì wa rí Fẹ́mi Fálànà mo fẹ́ pè ìdákẹ́sẹ́ mẹ́jẹ̀ kẹ́nà kan tàn yín o Tani Ọlọ́run tó sun àlùkùránì náà Christian lẹ́yìn sẹ́ẹ̀lẹ̀ faramọ́ kó sun báíbù náà tí wọ́n bá pè kíkẹ́ wá ṣiṣẹ́ yín ẹ̀sọ́ ẹ̀mú yín wọn ní kẹwàá béèlì ẹ̀sọ́ ẹ̀mú yín ẹ sì máa wá ìbínú àwọn mùsùlùmí lórí yíṣu yìí ẹni tí wọ́n mú yìí àwọn tó ṣẹ̀ ló mú ẹ̀yin náà lọ wo fídíò rẹ̀ ẹ rí i pé ó kéré nù ọmọlúwàbí kankan tó dìde tó lè jẹ́ lọ́ọ̀yà tí wàá sọ pé wọ́n sọ̀pọ̀tì ẹ̀sọ́ ẹ̀mú yín ẹ má jẹ́ wọn kúrò yín sí ọ̀tá Islam ẹ̀ẹ́dẹ̀rú bàbá kankan gbogbo wa pátápátá la ń bẹ pẹ̀lú Ìlọrin gbogbo.
ṣẹ́gbọ́n nǹkan tó kọ́kọ́ sọ mẹ́ẹ̀ náà ó ní ilé ayé náà wà tán fi jó Quran. The same man yìí tó ń sọ̀rọ̀ yìí òun ló bọ́ta lọ́jọ́ kìíní àná tó sọ wípé ta ló ń bá ta lọ́lọ́run jà wípé ó jó Quran. Ó ní Quran ló jóná, ó ní ìwé tó rà, ìwé tó fi owó ara ẹ̀ rà. Ẹ̀yin tẹ́ bá wo program tí Mufti Ìwò tó ṣe, ẹ bá mi comment yes or no. Mufti Ìwò sọ wípé owó ẹ̀ ló fi rà á. Ó ní ta lọ́lọ́run fi owó ẹ̀ ra Quran wípé òun dẹ̀ ló jó, wípé kò jó ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má dé o, wọ́n tún ní lọ́ọ̀yà ò tún gbọ́dọ̀ dá sí o, ṣe túbọ̀ o. Mi rò pé bóyá gbọ́ bẹ̀rẹ̀ dáadáa, bóyá kí n gbé sẹ́yìn díẹ̀. Wọ́n ní lọ́ọ̀yà Fẹ́mi Fálànà bàbá wa olóríire alálùbáríkà, wọ́n ní kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ yìí o. That means àwọn fúnra wọn náà máa dá ẹjọ́ yìí àwọn fúnra wọn náà máa dá ẹjọ́ yìí. Ẹjọ́ tó wà nílẹ̀ yìí, Olúwo àti ọba Ìwó àti àwọn àáfàá Ìwó àtàwọn àáfàá Ìlọrin, àwọn náà máa pe court, àwọn náà máa ṣe ìdájọ́. Lẹ́yìn gbogbo ohun gbogbo, ẹ lọ yẹgi fún ta lọ́lọ́run oúnjẹ ló kàn. Yóò tọ́ ẹ pé gbà yẹn làwọn pípù yìí nínú wọn máa dùn, torí irú nǹkan táwọn máa jubilate fún nìyẹn. Ṣebí àwọn náà lọ bọ́ta nígbà tán pa Deborah tán ní nǹkan tó ṣe ó wọ̀ ọ̀tẹ̀, torí ẹ máa ríbi tọ́rọ̀ yìí lọ, but Ọlọ́run ju ẹ̀dá lọ. Ọlọ́run ṣe kí ni? Ọlọ́run ju ẹ̀dá lọ, torí inú ilé ayé yìí la wà tí gbogbo àwọn àáfàá yìí náà tó máa bọ́ síta tó máa ní àwọn ọmọ ìran Ògún, kódà gan ilé Ògún wà níbì kan, ilé Èṣù ibì kan ló wà níbì kan, tó máa dárúkọ gbogbo àwọn ọ̀nà ìlú òkè tó wà. That means ẹ mọ̀ wípé àwọn yẹn ní family. Ẹ jẹ́ a bẹ̀rù Ọlọ́run náà. Ẹ mọ̀ wípé wọ́n ní family nìyẹn. That means family èèyàn kan náà lẹ́yìn náà ń sọ̀rọ̀ sí yẹn. Irú ọba Ìwó ń sọ wípé ọjọ́ wo náà bí Ògún náà, Ògún tán ló ń bọ, ọjọ́ wo náà bí Ògún. That means to say mọ̀ wípé family èèyàn kan ni. Ẹ mọ̀ wípé ìran kan ló ti jáde. Ó yá, ẹ jẹ́ ká continue. ìgbésẹ̀ tí ọba Ìlọrin gbé àti èyíkéyìí ọba tó bá ti ń dúró déédéé lórí Islam, gbogbo wa a sì pé ìpàdé gbogbo wa ní gbogbo South West. Tí ẹnìkan bá ta fèlèfèlè, pírẹsidẹ́ǹtì ni, sẹ́nétọ̀ ni, gọ́vnọ̀ ni, sáǹkan ni, ẹni torí ọjẹ́ bó ṣe tóbi tó ní ó ṣe nálẹ̀. ṣe gbọ́ wípé àtòrí pírẹsidẹ́ǹtì gan ló pè, sínẹ́ẹ̀tì ni o, kinní kan ni o, gọ́vnọ̀ ni o, bóyá tóbi tó lè máa lòlẹ̀, kí la gbé kí la jù. Ẹ̀yin dẹ̀ ní God, ẹ ní àyà pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀ ẹ níyẹn láti tí Islam dẹ̀ sọ fún yín. Kí ló fà á títí ta lọ́lọ́run tó bá tiẹ̀ wá jẹ́ wípé ó bú ọba Ìlọrin? Ṣé ta lọ́lọ́run nìkan ló máa kọ́ bú ọba Ìlọrin? Tó bá jẹ́ nǹkan tí Saheed Shittu tó bú sí ọba Ìlọrin ni, ó yẹ kán ti lọ fi ẹ̀yìn Saheed Shittu kán lọ fi ti àgbá. Ó yẹ kán lọ fi ẹ̀yìn Saheed Shittu, ó yẹ kán lọ fi, in short, tó bá jẹ́ bí Saheed ṣe bú ọba Ìlọrin, ẹ jọ̀ọ́ mo challenge gbogbo ẹ̀yin àáfàá yín pátápátá. Ẹ ní bẹ̀rù Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni ẹ̀yin gangan ni first born Àṣetánì. Ẹ máa ní kí ni reason? Ní ìgbà tí ìyá Esabod tí ó bú Ọọ̀ni of Ifẹ̀, tó bú Ọọ̀ni, wọ́n gbé ìyá lọ sí kóòtù ní Dublin. Yéwé ìyá lọ sí yálà ó win o yálà kò win, wọ́n gbé lọ. Àwọn ọmọ Ilé Ifẹ̀ ló dìde wípé no, o ò lè continue báyìí, o láti stop nǹkan yìí ní sẹ́ẹ̀. Yálà ìyá Esabod wá win ọ bóyá bàbá àwọn tí ọ̀hún náà win, wọ́n gbé
ìyèwé wọn yìí gbé délé ẹjọ́ náà. Ó lọ fi ojú kan ilé ẹjọ́ ní Dublin lórí ọ̀rọ̀ wípé ó bú Ọọ̀ni of Ifẹ̀. Ibo lẹ́yìn wá wà o tí ẹ lè sùn Saheed Shittu tó wà nílùú òyìnbó tẹ́ mọ ibi tó wà ní Belfast. Kò sọ́mọ Ìlọrin kankan tó mọ ibi tí Saheed Shittu wà ní Belfast. Kò sọ́mọ Ìlọrin kankan tó lè mọ bọ́ ẹ máa trace Saheed Shittu. Ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run náà. Agbára lẹ lò, ipò lẹ lò, àìmánibẹ̀rù Ọlọ́run lẹ lò. Àṣẹrú eléyìí ló fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Tó bá jẹ́ lóòótọ́ lótìtọ́ àti òdodo lẹ pọ́n ọba Ìlọrin lé. Tó bá jẹ́ olóòtítọ́ àti òdodo lẹ mọ̀ wípé lẹ́yìn Allahu, lẹ́yìn Ànábì Muhammad ló wá kan ọba Ìlọrin ni. Ó yẹ kẹ́ ti gbé Saheed Shittu no matter what. Orí Saheed Shittu ló yẹ kẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Saheed Shittu ó wà nínú UK, ó wà ní Belfast. Ẹ dẹ̀ mú ẹni tó mọ ibi tó wà. Ẹ mú ẹni tó mọ why tẹ́ lè sùn Saheed Shittu. Ọba Ilé Ifẹ̀ Ọ̀jájá tó rọ̀jájá ò kì í ṣe ọba. Láìpẹ́ èèyàn kan ti sọ fún mi rí pé Ọ̀jájá ò kì í ṣe Ọ̀jájá. Ní ìgbà tí ìyèwé tó ń bú Ọ̀jájá wọ́n gbé lọ sí court. Ọ̀jájá ò gbé ní ìlú òyìnbó. Ọ̀jájá ò ní stay ní ìlú òyìnbó. Bọ̀ àwọn ọmọ Ilé Ifẹ̀ tán rí pé no, ẹ lè fi ọba wa máa ta yín lórí social media. Àwọn náà gbé ìgbésẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà tí ẹ ń lé Saheed Shittu káàkiri tó fi sá mọ́ yín lọ́wọ́, tó fi kúrò ní Nàìjíríà, nígbà tó padà débí after bí a year or 2 years tó fi parí Save Your Soul, tó fi parí mọ́ṣáláṣí yẹn. Ṣé mọ̀ pé sọ pé ẹ ní jẹ́ kó délé, ẹ ní jẹ́ kí mọ́ṣáláṣí yẹn kó exist kíní kan at the end of the day ó parí mọ́ṣáláṣí yẹn. Saheed parí mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tó wá parí mọ́ṣáláṣí yẹn. Bóyá bíi last year Saheed wà nílé òbí ẹ̀ẹ̀mejì láàrin ọdún yẹn. Gbogbo yín lẹ mọ̀ o. Ẹ ní bẹ̀rù Ọlọ́run. Mi ò sọ́rí láti sọ. Ẹ ní ìbẹ̀rù Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́lẹ̀ ń ṣe yìí, mo ń sọ nǹkan kan, mo ní in short, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tí wọ́n ń gbé pé èèyàn ń sọ àsọtẹ́lẹ̀, mo ní àwọn mùsùlùmí òde ìsìnyí, mùsùlùmí Ìlọrin, mùsùlùmí tó ń gbé àwọn ẹni ẹlẹ́ni tó ń pè wọ́n o. Èmi àtọjọ́ tí mo ti dáyé tí mo ti ń rìn o, èmi ò tí ì rí ẹni tó bá rí. ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wo program ẹ bá mi kọ́mẹ̀ntì ẹ̀ síbẹ̀ bóyá ẹ ti bá ṣalábàápàdé ẹ̀, bóyá bíi tí oníṣẹ̀ṣe kan ti ní kẹ́ wá gba ẹ̀sìn tó ti wá kéde ẹ̀sìn fún yín, bóyá ẹ pàdé wọn lórí títì tàbí wọ́n wá tó nǹkan kan sílẹ̀, wọ́n wá ń ṣèpò àṣù fún yín, wọ́n wá ń sọ fún yín pé tí ò bá gba kinní wọn ìwọ ni ò lè rọrùn wọ̀, ò lè ṣe kinní kan. Ibo lẹ ti rí? Mi tí pàdé ẹ̀ rí. Now kí ni mo fẹ́ lò ń bẹ̀rẹ̀ ni wípé àwọn ẹni yìí ló ń ṣe ìpolówó ọjà táwọn pípù yẹn tàn sanwó fún. Àwọn oníṣẹ̀ṣe yẹn ò sanwó náà, free of charge ló ń ṣe ìpolówó yẹn dẹ̀ move lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ń tà bàjẹ́bàjẹ́, ó ń tà. tó bá rí gbogbo àwọn short videos especially nígbà tó lọ́lọ́run kó tiẹ̀ tó dípọ̀rọ̀ ta lọ́lọ́run dé gan. Ẹ̀yin náà ẹ jẹ́ ká wò ó náà. Púrọ̀ níyì ẹ̀tẹ́ ló mú wa. Ẹ̀yẹ wo ọdún ìṣẹ̀ṣe tán lọ́n ṣe dé on the 20 yẹn. Ẹ wo àwọn youths, ẹ wo àwọn young girls, ẹ wo àwọn young boys. Ẹ wo èyí tó ń ṣe lÉkòó, ẹ wo èyí tó ń ṣe lógùn state, ẹ wo èyí tó ń ṣe ní Ọ̀yọ́. Ìyẹn lè máa fi mọ̀ wípé ẹ polówó ọjà tí wọ́n sanwó fún. Ibi tí oníṣẹ̀ṣe ti bọ́ síta
tó ti sọ wípé ẹ̀yin mùsùlùmí yìí inú iná lẹ máa wọ̀ kíní yín ṣe kíní kan ibo náà ti sọ. Ṣé bí àwọn mùsùlùmí ló jẹ́ wípé tẹ́lẹ̀ yóò bá ṣépè fún wọn eléyà á bú wọn, tẹ́lẹ̀ yóò bá bú wọn eléyà á sọ inú iná tó máa wọ̀. Bẹ́ẹ̀ bá débi ẹ fẹ́ ṣe lecture ẹ lè rí lecture kankan ṣe láì má bú ẹlẹ́sìn mi, kò possible. Ìgbà tó lóun gbé bó ṣe ń ṣe dé èèyàn kan sọ wípé jíjáde ta lọ lọ́hùn, òun ò mọ irú ìdí tó níbọ̀, òun mọ̀ pé ó nídìí. Òun mọ̀ wípé jíjáde ta lọ lọ́rùn ó dàbí irú jíjáde Chief Sunday Igboho ni. Ṣé owó la máa ní Chief Sunday Igboho wá mẹ́? Ṣé orúkọ ni? Ṣé yìí ni? Bọ́ Chief Sunday Igboho náà máa wí pé báwo ló ṣe jẹ́ náà? Báwo ló ṣe jẹ́? Mo mà láyà o. Ìjọba mo à ń bá jà bó ti jáde náà kán tó máa wá rò yẹn kó tó wá kátẹ́gùn yẹn tó máa fẹ́ sí wọn lórí. Bẹ́ẹ̀ náà ni ta lọ lọ́run náà nìyẹn. Ta lọ lọ́run jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kó tó di pé wá bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ yẹn. Àwọn pípù yìí náà sún ta lọ lọ́run dé ara ògiri. Tó bá yẹ pé kókó fẹ́ fi ẹ̀sáǹpù dáadáa hàn ó yẹ kẹ́ kọ́kọ́ mú Saheed Shittu kó sáwọnú ihò lẹ̀. Èyí tẹ̀yìn fi wá ń proud ń sìn yẹn ẹ̀ẹ́dẹ̀ tí wàá mú ta lọ lọ́run kidnap ta lọ lọ́run ni. Torí ẹ fẹ́ sọ wípé ta lọ lọ́run bó ṣe wípé àwọn ìjọba Nàìjíríà ọ̀hún mọṣẹ́ wọn níṣẹ́, ọ̀dẹ̀ ni wọ́n, dìdìrì ni wọ́n, òmùgọ̀ ni wọ́n, ọ̀hún mọṣẹ́ wọn ń ṣe. Bìkọ́ tó bá jẹ́ wípé ọlọ́pàá Nàìjíríà, ọlọ́pàá ilẹ̀ Yorùbá mọṣẹ́ ẹ̀ níṣẹ́ ni CID ló yẹ kó ṣiṣẹ́ yẹn náà. Ọlọ́pàá ló yẹ kó ṣiṣẹ́ yìí náà. FBI ti Nàìjíríà kò ń ṣàwọn FBI fake tán láwọn wà l'Amẹ́ríkà tán kàn ń pariwo kiri orí social media tínú wọn ń dùn ìpọn mú ta lọ lọ́hùn. Ẹni kan fún yín lọ́bẹ̀ kẹ́ kúkú fúnra ara yín ṣe bìsímìlà ìkẹ̀dẹ̀ kúkú pa ìyẹn náà lè rí. Torí Saheed Shittu wà nínú ihò omú yín ó tún wá sí Nàìjíríà, ó ti wá Nàìjíríà sí kí lẹ rí ṣe fún. Ẹlẹ́sìn tó wá jẹ́ pẹ́lẹ́sìn mi tó yẹ kẹ́ fà mọ́ra òun lẹ wá mú tínú yín dùn. Ẹ wá ń gbé ta lọ lọ́hùn lọ sí court. Àwọn èèyàn wá pé bíi thousands. Ṣe rí wípé tí ò bá jẹ́ pọ́n gàjì ta lọ lọ́hùn ń sọ Ọlọ́run má jẹ́ kó ti dẹni àwátì láti ọjọ́ yẹn lọ. Torí àwọn people yẹn they can do and undo. Ọ̀hún kí ẹ̀. Ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tẹ́ni yẹn ń sọ lọ. ẹ má tàǹpà Islam níjọ́ tí ẹ rántí dáadáa gbogbo àwọn táwọn àti wọn jọ wà kú àwa máa ń sọ ìwọ ọ̀tọ̀ lọ́hùn wọn máa ń ṣubú ni o níta abilé máa ń wíìn náà ni pé kọjá pé àní sọ ìwọ Ọlọ́hun àní sọ ẹ̀sìn wa àní sọ ànábì kò sí onítàn lórí tí ń lọ yìí gbogbo wa a wà pẹ̀lú Ìlọrin lórí ìgbésẹ̀ tí wọ́n gbé ẹ̀yin yòókù tí wọ́n bá fẹ́ ṣàì máa múra wọ́n ṣàì kéèsì sí pọ̀ èyí tí Fẹ́mi Fálànà tí wọ́n fẹ́ dá sí ẹgbẹ́ ìṣẹ́ ni mo fún ẹ nímọ̀ràn ẹ̀ṣọ́ ẹnu yín ká má rí sọ̀tà Islam bẹ́ẹ̀ sì lè gbà kan jó báìbù yín ná kò yẹ kẹ́ ẹ lè gbà kan jó àlùkùránì tí a náà ná bẹ́ẹ̀ sì lè gbà kan dìgírèsì àwọn pásítọ̀ yín kò yẹ kẹ́ ẹ lè gbà kán wọ́n dìgírèsì àwọn afá àtàwọn náà àtàwọn olórí wa gbogbo wa pátápátá àti unite. Ṣe rí wípé ọ̀tá Ọlọ́run gangan lẹni àwọn tó ń sọ̀rọ̀ yìí. Ṣe rí pé àwọn eléyìí gangan àwọn pípù yìí ti bà nǹkan jẹ́ gan o wọ́n ti bà nǹkan jẹ́ wọ́n ń bà nǹkan jẹ́ gan oh my God. Àwọn òde ní mọ̀ ọ̀ọ́kọ́ mọ̀ kọ́ máa wò pé kí ló kàn mí. Torí ojoojúmọ́ ni wọ́n spinal cord ló ń jáde lẹ́yìn wọn lójoojúmọ́ táwọn èèyàn tó wá fi bò tó ń gbé sórí social media pẹ̀lẹ́kúntẹ́kún. Mo ti sọ pé tó wà máa di another generation bí lóyìnbó ṣe rí ní ilẹ̀ Yorùbá máa ṣe rí. Torí ń sìn ìlú òyìnbó bíi 5 bóyá bíi 2% ló tiẹ̀ nígbàgbọ́ wípé ẹ̀sìn kankan wà. Wọ́n kàn lè mọ ẹpẹ́ sí wà bọ̀ wọ́n wọ̀ pé dájú inú wọn gán mọ̀ ẹpọ́ lọ́hùn wà ẹ̀kan nínú wọn dẹ̀ wọ́n ẹpọ́ lọ́hùn òsì téèyàn kan ọ̀dẹ̀ lè ṣe kankan fún wọn. Níbi tí àwọn eléyìí ń lọ tó ń fún àwọn aráàlú ní àlàáfíà
ọmọ àdọ̀tá yìí ọdún òkú ṣé ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò síbi tó ti ń kẹ́dìyàlẹ̀ kó tó di wípé ìlú òyìnbó gan èmi ò sọ tìlú bòmí o nínú UK tá a wà yìí àwọn ní history wọn yàtọ̀ sí àwa tó jẹ́ pé àwọn Fúlàní ti kó history wa kúrò nílẹ̀ torí pé bọ́n ifẹ́ dà wá rú irú gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àwọn òyìnbó yìí kò tiẹ̀ wá ṣẹlẹ̀ pẹ̀lú Muslim and Christian between excuse me láàárín in between àwọn Muslim and the same Christian ló ti ṣẹlẹ̀ àwọn kan á ní àwọn Catholic àwọn kan á ní àwọn Methodist àwọn kan á ní àwọn Roma kìnnìkan kìnnìkan ìwọ tó bá jẹ́ Catholic tó bá lọ fẹ́ saint kìnnìkan ó máa dìjà ó máa torí ẹ̀ nǹkan náà ń bọ̀ wá yanjú tí ò bá rí báyìí kò ní yanjú ó ń lójútùú ni o ẹ jẹ́ ká fọkàn balẹ̀ eléyìí ara ó ń lójútùú bọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa náà lélẹ̀ torí tó bá jẹ́ pé ṣe láti wọnú Yorùbá nation eléyìí ń ṣẹlẹ̀ bọ́ tẹ́lẹ̀ yìí bá ṣẹlẹ̀ ń sìn oníkálukú á fi ọwọ́ ọmọ ẹ̀ sábẹ́ aṣọ sódà tó oníkálukú á wà lórí ọwọ́ ẹ̀ ikán ò ní máa nìkan lára at the end of the day ayé ti bá yín dá sí etí bá olú ìwé mufti Ìwó tó ń sọ yìí wípé kí Fẹ́mi Fálànà kó máa tí Fẹ́mi Fálànà ò bá tún wá dá sí ta ni kó wá dá sí o. ṣé ó lè gbà kan jó báìbù ṣé ẹ lè gbà ṣẹ́yìn náà lè gbà question ni mo béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bàbá mi ìyá mi ṣé ẹ lè gbà kan jó báìbù tàbí ẹ lè gbà kan jó kóra but ẹ̀yin lè gbà láti lọ jó aṣọ àwọn eléégún ẹ̀yin lè gbà láti lọ jó ilé àwọn oníṣẹ̀ṣe àbí ẹ rí lórí social media ni tí ẹ bá sọ wípé ẹ wẹ àwọn èèyàn kúrò nínú ìṣẹ̀ṣe wọn ẹ tún máa gbé fídíò tẹ máa dáná sínú ilé yẹn ni a ní kí lè achievement wa gọ̀gọ̀ kí ló ń ṣàwà àwa Áfíríkà lápapọ̀ gan bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣá because àwọn èèyàn ti ń wake up kò ń ṣe ní Áfíríkà kò ń ṣe ní ilẹ̀ Yorùbá nìkan o ní gbogbo Áfíríkà ṣé Ghana ni ṣé Togo ni ṣé ní Kútọ́nù ni alọ́lọ́run lòun ti dé Allah ó lóun dé sọ́rùn àwọn Saudi Arabia Elédùmarè ó lóun ti dé sí ọ̀dọ̀ wa rí bí Saudi Arabia náà báwọn ṣe ń lọ òkè ni ṣé lè ṣàpèjúwe òkè mélòó tí gbogbo àwọn tó ń há ẹ̀sìn tó ń ṣe hàrà lórí ẹ̀sìn ẹ lè sọ irú achievement tá ti ní kódà gan nínú Ìlọrin tó ń sọ yẹn bó àwọn ò ka gbogbo yẹn kún àwọn tó jẹ́ pé ní community tó máa tó bóyá bíi 5,000 or more than that tó ń gbé rice tí ò gbé half of bag of rice fún wọn tó ń jó tó ń yọ̀ nǹkan tí ò tó fámílì ẹyọ kan jẹ fún ọ̀sẹ̀ kan gan bó kàn jẹ́ wípé ojú táwa máa fi wò ojú yẹn kọ́ ni irú ìmáàmù Ìwó yìí tó ń sọ̀rọ̀ yìí ojú ẹ̀kọ́ náà máa fi wò social media náà ló àti bàbá Ìwó oníwò tó ń foni connection kàkàkiri ń bẹ̀ òun ni because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tírú eléyìí tó bá wá sílùú òyìnbó ṣe mọ̀ pé tó bá ti lọ ní mosque tó dẹ̀ ti ní connection lọ́wọ́ àwọn Arab bẹ́yìn wọ́n ti di gbákejì Ọlọ́run nìyẹn tírú eléyìí tó bá wá sílùú òyìnbó tó bá lo ọdún kan ọdún méjì nǹkan tá à ń sọ ó máa yé dáadáa ó máa mọ̀ wípé òun gan pẹ̀lú àwọn tó ń fìyà ń jẹ ọmọ ilẹ̀ Yorùbá ó máa mọ̀ wípé ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fóun bí ènìyàn lóòótọ́ mà ní ọpọlọ á bẹ̀rẹ̀ sí ní máa jí òun gan máa ṣe gbọ́tayé má gbọ́tọ̀run àwọn kan wà ń bíbá yìí náà o bọ̀ púpọ̀ nínú wọn náà ó ti yé wọn bọ̀ kí nìyẹn ò ṣeé fi sílẹ̀ bẹ́ẹ̀ ó dàbí ẹni tó bá mutí gan ni ó dàbí ẹni tó bá mu sìgá gan ni ó dàbí ẹni tó bá mu nǹkan drug lóríṣiríṣi tó ti wọ̀ lára bọ́rọ̀ kínní bó ṣe rí fún everybody nìyẹn it's not something tó easy ṣé ẹlòmíì tó jẹ́ pé kò tiẹ̀ wọnú church rè ẹlòmíì tó jẹ́ pé ìran ẹbí ìkẹta gan bàbá ẹ̀ ẹ̀sìn yẹn ló ṣe tó fi kan wọ́ tiẹ̀ kò try ẹ̀sìn míì rí kò débẹ̀ ni nǹkan tí ò try rí nǹkan tó tiẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ báwo la ẹ fẹ́ mọ̀
mélòó ló mọ̀ nípa ìṣẹ̀ṣe lémi àti yín? Ṣebí nǹkan tó fi kọ́ wa ní wípé àwọn níbẹ̀ lè ṣú wà o, ẹ sá fún wọn ni o, wọ́n máa mú yín wọnú iná ni o, wọ́n máa ṣe kinní kan ni o. Gbogbo story tá gbọ́ nìyẹn, but it's not pé bóyá ńṣe la rí ìwé ẹ̀ tá kà pálí tó pálí. Àti ẹ̀ fẹ́ súnmọ́ àwọn tó ń gbé sọ́wọ́ gan. Ṣé irọ́ ni mo pa tàbí òótọ́ ni mo sọ, kẹ́ fi sínú comment section. Ó yá, ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tó ń sọ lọ. Mo ní kóòdù o. Mo manage ara mi ni. Ẹ máa rí pé mi ò ṣe program láti ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ọdún náà mo lọ fún vacation. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà o? Ẹ bá wa like ètò, ẹ bá wa share. Ọkùnrin ti mọ̀ wípé Dr. Zabby ní sí ẹ̀. Àwọn ẹlòmíì gan lè, àwọn tiẹ̀ ti sọ́rí ńgbà kan náà lèmi ni mò ń sponsor. Èmi ni mò ń sponsor àwọn tó bá ẹ̀ṣẹ̀ fi ẹ̀sìn sílẹ̀. Oh my God. Ẹ jẹ́ ká tẹ̀síwájú báyìí o. kódà gbogbo tí ń ṣe ìgangan ló mú kí orí wọn máa wú kárí pé ó ti wá yá báyìí láti unite kó ló sì lúkọ̀ ọ̀kan ó sì lọ́ máa gbọ́ dáadáa ẹni ọba rírí wa fún yọ jàbọ́ wàláhì yọ jàbọ́ wàláhì yọ jàbọ́ bọ́ bá ti ga sókè yọ jàbọ́ wàláhì yọ jàbọ́. Ẹ̀yin dẹ̀ ń rí èèyàn kan bí ẹ̀yin ò jábọ́. ọba tó bá rí Islam fín yọ tẹ́ lọ́yà tó bá rí Islam fín yọ tẹ́ ẹ̀ lè rí Islam fín ẹ̀ mọ̀ yóò dáadáa àsìkò tá a wà yìí àti dúró tán àwọn ọ̀bẹ̀rù kú ó ń halẹ̀ ẹnìkan kò sí ìhàlẹ̀ kankan bọ́ọ̀jà àní káwọ́ gbéra àwa náà dìfẹ̀ǹdì ara wa ẹni wúwo àdébájú kọjú mùsùlùmí gbogbo wọn máa dìde sí kẹlẹ ọmọ yìí dáadáa àwọn ọ̀sọ́ pé kẹlẹ́sìn kan máa ṣẹ̀sìn ẹ̀ ẹ bá rí ẹwà lára Islam kó tẹ̀lé ẹ bá fẹ́ wọnú Islam kó wọnú Islam bẹ̀tẹ́lẹ́ ẹlẹ́sìn kan máa fi tiẹ̀ yọ máa fi dí ẹnìkan lọ́wọ́ kò sì ti ń jẹ bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ ìparí ọ̀rọ̀ mi ni pé bàbá wa Wọlé Ṣóyínká wúrọ àwọn ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá ń sọ ẹ máa kíyèsí òun náà ẹ má jẹ́ wọ́n pè lọ́tà Islam tọ́lá ni wọ́n bá gbógun ti Islam ọ̀tẹ̀ yọ jàbọ́ àwa lápọ̀jù ilẹ̀ Yorùbá yìí àsìkò sì ti tó pọ̀lọpọ̀ mùsùlùmí tí ó ti ṣe rí nǹkan tó ń sọ. tó pé àwọn àgbọ̀yé tí ọ̀dà. ṣe rí nǹkan tó ń sọ wípé wọ́n ṣàfẹ́ sọ Nàìjíríà wọ́n ti ń sọ north wọ́n ti sọ di ilẹ̀ mùsùlùmí o àwọn Fúlàní wọlé sáwọn ará Kánò lọ́wọ́ o Kaduna gbogbo wọn o ṣe mọ̀ pé jẹ́sí máa ń lọ ń bẹ̀ láwọn ayé ìgbà kan bóyá bíi 15 years ago kankan bẹ́ẹ̀ ṣe wá rí gbogbo statement tó ń sọ yìí nísìnyí dẹ̀rẹ̀ wọ́n ti wá ń ṣarajọ wọ́n ti ń parapọ̀ tọ́lẹ̀ ń gbọ́ lẹ́nu mi yẹn kẹ wá wo irú nǹkan táwọn àwọn eléyìí gangan ló tá àwa ọmọ Yorùbá ìgbà táwa sọ pé a fẹ́ ìdàgbàsókè ó dẹ̀ wà nínú Bible ó wà nínú Bible sẹ̀ wípé ìwọ tó o bá fi Ọlọ́run tó ń pe Ọlọ́run tiwọn tó fi ń ṣe Ọlọ́run tiẹ̀ ègún tó wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ bá mọ ibi tí verse yẹn wà ẹ bá mi type tẹ́ ẹ bá mọ̀ tó bá di next time màá lọ wá màá mú wá gbogbo yẹn ò kí ń kà fún wa bẹ́ẹ̀ náà ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ sọ fún mi báwo la ṣe ní parun tìran tẹbítẹbí tará ẹ jẹ́ kí n fún wa ní example kan tó bá jẹ́ wípé 80% wa ní gbogbo wa ti lọ gba Islam kó wá jẹ́ 10% ló gba Christianity or 15% ló ń ṣe Christianity kí 5% wa máa ṣiṣẹ́ ṣe or 2% máa ṣiṣẹ́ ṣe ṣe rí pé ìrànwọ́ exist mọ́ torí pé kí ni ṣé tiẹ̀ rí àwọn tán láwọn pọ̀ tó jẹ́ 80% yẹn ṣé mọ̀ wípé nílẹ̀ Lárúbáwá àwọn ò fi èdè wọn ṣeré nǹkan tí ìṣẹ̀dá tiwa náà sọ fún wa náà nìyẹn wípé ìṣẹ̀ṣe wa èdè wa ni ìṣẹ̀ṣe wa ní ìgbà tí Islam wá tó sọ fún wa wípé
ẹ̀sìn èdè lárúbáwá òun ni ọlọ́run máa gbà o tó bá kú o. Ìwọ tó bá sin ẹ̀sìn yẹn ṣó mọ̀ wípé ẹ̀sìn yẹn èdè ẹ ìṣẹ̀ṣe ẹ ó ti parun. Ẹ bá mi fi sínú comment section because 80% tó bá ṣe ẹ̀sìn yẹn ní ilẹ̀ ibòmíì, ní ìlú bòmíì, nílé ayé bòmíì, ẹ máa wọṣọ wọn, wọ́n ti ń jẹ oúnjẹ wọn ń sìn, wọ́n ti ń lo oògùn wọn, a ti ń múra bíi tiwọn, a ti ń bá wọn lọ ṣe ọdún wọn tó bá ń ṣe, yálà ká sọ pé prayer ni, yálà because tó bá wọnú físà tó bá fún ẹ, o fẹ́ wá bẹ̀ fún físìtì ni, ó dẹ̀ lóye weeks tó fẹ́ lò ń bẹ̀. You are not among, o ṣe family wọn, o wà among of them, no. Ó lóye weeks or oye months tó bá fẹ́ fún ẹ ní visa yẹn, tó bá dẹ̀ ti expire tó bá mú wọn máa fine, wọ́n tún máa deport ẹ padà ni. Ó yẹ wá sọ fún mi, ṣé 80% yẹn ṣé ìṣẹ̀ṣe orílẹ̀-èdè yẹn ò ti parun? Níbi tó jẹ́ pé tó bá fẹ́ wọlé, èdè Saudi Arabia ló máa sọ láti fi wọnú ilé ẹ̀. Tó bá wọnú toilet, èdè Saudi ló máa sọ. Arab ló máa sọ tó máa fi jáde nínú toilet. Tó bá fẹ́ sùn òun ló máa sọ, tó bá jí òun ló máa sọ. Òun ló fi rán àwọn ọmọ ẹ lọ sí school. Tọ́mọ ẹ bá tiẹ̀ lọ sí unibo, ó máa tún ní kó lọ kọ́. Èmi tí mò ń sọ̀rọ̀ ó ṣẹlẹ̀ sí mi. Mo lóye ọmọ tó jẹ́ pé wọ́n sọ kí Quran. Èmi tún rán ọmọ láti ìlú òyìnbó lọ sí boarding school kó lọ sí Arabic school ni. Níbi tèmi gbàdé nígbà náà lọ. Màá sọ pé ńgbà náà lọ. Ẹ wá wo irú yẹn. Wọ́n sọ wípé àwọn ọmọ tó wà ta ní gan, àwa ìyá gan àgbọ́ Yorùbá, bọ̀ à ń kọ́ àwọn ọmọ wa lédèlédè. A tún máa rán wọn kán tún lọ sí Saudi Arabia láti lè lọ kọ́ èdè wọn. Torí wípé a fẹ́ sin Ọlọ́run, a fẹ́ pa fẹ́ sin Ọlọ́run, bọ̀ àwa ń pa ìṣẹ̀ṣe tiwa, à ń parun. Ṣé mo rí pé tédè wa bá ti lọ, everything ló ti gàn nìyẹn, because èdè náà fi kọ́kọ́ mọ̀ wípé orísun báyìí ló ti wá, wọ́n máa béèrè pé èdè wo lẹ̀ ń sọ ń bẹ̀. Ìgbà tó jẹ́ pé ọmọ tèmi bí ò gbọ́ Yorùbá mọ́, ọmọ tíyẹn náà bí ò gbọ́ Yorùbá, ọmọ tí ó tún bọ̀ ò tún gbọ́ Yorùbá mọ́, báwo ni ìran wa ò ṣe wọlẹ̀ táwa ń gbé àwọn èdè elédè tá à ń gbé wọn lárugẹ. Mi ò ní kẹ́nìbọ̀dì má ṣe ẹ̀sìn kẹ́sìn tó bá wọn. Torí mi ò bá mùsùlùmí ṣọ̀tá, mi ì bá christian ṣọ̀tá, mi ì dẹ̀ bá oníṣẹ̀ṣe, mi ò bá ṣọ̀tá. Bẹ́ẹ̀ náà ni mo dúró pẹ̀lú àwọn free thinker. Àwọn free thinkers, mo dúró pẹ̀lú wọn gbágbágbá 100%. Tó bá fẹ́ mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, lọ gbá research lé lórí. Bóyá one of them ni mí. But mo dúró pẹ̀lú wọn. Kí ni mo fẹ́ sọ ni pé mi ò bá anybody ṣe ọ̀tá. But ẹni tó bá lójú òun ti là, ẹ fi sílẹ̀, ẹ jẹ́ ká jọ ṣe nírẹ̀pọ̀, ẹ jẹ́ ká jọ ṣe. Mo lè ní eégún bàbá mi máa jó lénìí, kí n tún ní lójú lọ́la kí ní kó má jó mọ́. Granny wa kan tó jáde láyé 3 days ago, kọ́lọ́run kó bá wa fọ̀run kẹ́ wọn. 115 years old, òun náà kú níjẹta. Kí ni mo fẹ́ lò nínú ọ̀rọ̀ ikú wọn ni pé wọ́n ti ṣe kìrìsìtẹ́nì nígbà táwa kéré. Ìyàwó bàbá màmá mi ni wọ́n. Kò yẹ yín sì kẹ́lẹ̀ mọ́ ipa close, àwọn tá a mọ̀ dáadáa ni. Àwọn máa ń lọ sí church 24/7 ni. Mọ ìgbà tó wà níbi 70s or bí 80s, wọ́n láwọn gba Islam. Ìgbà tó tún yá, wọ́n tún padà sínú kìrìsìtẹ́nì. Ìgbà tó máa kú, bóyá bíi 5 years ago, wọ́n ti ṣe fídíò sílẹ̀ pé táwọn bá kú kí mùsùlùmí kó sin àwọn. Ọlọ́run nìkan ló mọ̀, ó ti wà nínú àkọsílẹ̀. Torí ẹ̀ téèyàn kan bá lóhun, irú bọ̀bọ̀ tó lóhun ta lọ́lọ́run yẹn tó kúrò nínú Islam, ó ì lè padà ṣe Islam. A rí babaláwo tó kúrò nínú babaláwo tó lọ ṣe Islam tó tún padà. Ọlọ́run according to nǹkan tí ẹni Islam mú wá fún wa.
wípé Ọlọ́run sọ wípé tó bá wu òun Ọlọ́run ẹni tó fẹ́ kú in the next 1 minute tó bá jẹ́ kìrìsìtẹ́nì òun lè jẹ́ kó gba Islam, òun lè jẹ́ kó di olórìṣà, òun lè jẹ́ kó má ní ẹ̀sìn kankan tó máa fi jáde láyé. Ìyẹn lè máa fi hàn pé òun lọ́lọ́run. Ọlọ́run yìí dẹ̀ sọ fún yín pé ẹ má bú ẹ̀sìn ẹlòmíì. Ta ló kọ́kọ́ ń bú àwọn ìran kan? Ta ló kọ́kọ́ ń bú àwọn ẹ̀sìn kan kó tó di pé ọmọkùnrin yóò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀? Ọlọ́run má jẹ́ àṣìwí, Ọlọ́run má jẹ́ ká ṣìsọ. Kódà wa gan wọn tá à ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ gan èmi gan fúnra mi gan ẹ̀rù máa ń bà mí. Tí n bá ṣe program nígbà mi bẹ̀ tí n bá sọ̀rọ̀ báyìí ẹ̀rù máa bà mí kí n tó ṣe program yẹn tán gan máa ti máa bẹ̀bẹ̀ pé ẹjọ́ o èyí tí n bá sọ o tí ó bá ṣe mistake ẹnu ló gbé mi o, mi ò búyàn, mi ò kọjá àyè mi, you know, something like that. It's like pé bóyá èèyàn kan máa nà mí now. But ìbẹ̀rù Ọlọ́run ó ṣe kókó, ó ṣe pàtàkì. Gbogbo àwọn people ìbẹ̀rù Ọlọ́run mélòó lọ ni tó ń threaten, tó ń lérí, wọ́n máa pa ni, wọ́n máa jẹ. Èyí tó wá ń dùn yàn jù mẹ́ ni pé ẹ wo àwọn èèyàn. Eléyìí ló ń pè níjọ́ níjọ́ la ó máa lọ, níjọ́ níjọ́ la ó máa lọ, ìṣẹ̀ṣe aláṣebọ̀, níjọ́ níjọ́ la ó máa ṣe. Ṣọ́nà fi ń rọ́ sínú ìsìn. Ẹ̀yin lè ṣèpolówó tán sanwó fún. Àwọn ọmọ yín míì gan, ìyàwó yín nínú ilé yín wọ́n ti ń ṣe ń sìn gbẹ tí mọ̀. Wọ́n fara pamọ́ fún yín ni. Ẹ mọ̀ tó bá dọjọ́ wájú ẹ má worry. Now, nǹkan tí mò ń play lọ́dà, mò ń bọ̀, mo máa ń play nǹkan kan lọ ń sìn máa nìkẹ́. Ọ̀kan ìfẹ́ tó lágbára sí lẹ́mọ̀ rí Muslim tó bá ń bí yín nú ẹ̀yà máa bí lọ ìbínú wọn bá ọ̀páyín náà ni. So èmi ò kì í ṣe ẹnikẹ́nìkan máa ń sọ pé òun lọ wa pàdé lọ́nà bọ́ pàdé mi lọ́nà tó bá níjà wa èmi gan ọjà ọgbọ́n èmi ò ní kọlu ẹnì kankan ò dẹ̀ lè rí ibi tá a ti kọlu ẹnì kankan àmọ́ ẹni wọ́n bá kọlu àkọlù ò ní lọ lọ́fẹ̀ẹ́ àkọlù ọ̀ wọ́n máa ń sọ pé kìnìkan ẹbí àmọ́ra ó lè pọ̀ fọ wájú mi ọ̀hán bá ó bọ̀ láyé takankan lọ́dọ̀ mi bọ́ yọkú pàwọn náà yọkú bọ́ yọpọ́n alimọ́ níbẹ̀ á gbà lọ́wọ́ rẹ̀ bí idhnillahi al-azim a wà fún Islam ní àyíkáyé gbogbo ẹ̀yin lọ́yà Islam gbogbo ẹtí unite ẹtúbọ̀ máa unite gbogbo ẹ̀yin èèyàn ńláńlá ní Islam ẹ fọ̀rọ̀ ọjà tí máa ń bẹ láàrin yín lẹ́wọ́ fatuwa kan ẹnìkan Sufi ẹnìkan Sunna ẹgbàgbé gbogbo èyí ẹjẹ́ unite kọ̀sẹ́ tí wọ́n bàjá báyìí wọ́n sì ń bá Sufi jà ní wọ́n bá Sunna jà náà ń bá mùsùlùmí pé ó kọ̀ lásán ní gbé káàkiri kò Sufi kò tó Sunna wọ́n bá jà nípa abẹ́. Ṣé wàá rí báyìí sè bọ́dà mi àti sísítà mi ta ló ń bá mùsùlùmí jà? Ta lẹ̀yin rí pé ó ń bá mùsùlùmí jà? Mùsùlùmí ló ń bá àwọn gbogbo ọmọ ọ̀tẹ̀ tí níyàn kì í ṣọmọ ìyá mọ́ because ẹni tó bá jẹ́ mùsùlùmí nìkan lè jọjọ́ ọmọ ìyá. Àwọn Árábù tá à ń sọ yìí lóòótọ́ àwọn pọ́n òjíṣẹ́ wọn lé. Àwa ò pọ́n òjíṣẹ́ tiwa lé. A ní respect fáwọn ìran tiwa. Ta ló ti kú tó ti padà wá rí? Ta ló ti kú tó ti padà wá rí? Ìgbà tó jẹ́ wípé òjíṣẹ́ tiwa tó jẹ́ Ọ̀rúnmìlà ó sọ wípé ọ̀rọ̀ ẹnu tiwa náà ìṣẹ̀ṣe tiwa ni. Ó ní ká má fi ẹ̀sìn wa sílẹ̀ gẹ́gẹ́ bí ìwé Kùránì náà ṣe sọ wípé ẹ̀sìn yìí òun ni Ọlọ́run máa béèrè tó bá gbé yín. Ọ̀n kọ́ Nàìjíríà síbi ọ̀n kọ́lẹ̀ Yorùbá sí. Ó dẹ̀ wà nínú Kùránì náà wípé Ọlọ́run àwọn kan òun ti dí ọkàn wọn, àwọn kan òun ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́. Tó bá jẹ́ àwọn ọ̀ràn míì ńkọ́? Tó bá jẹ́ àwọn ìran míì ṣebí China wà ń bẹ̀ yẹn, ṣebí àwọn India wà ń bẹ̀. Mo ṣó ẹbí last month náà níbi tán ti ń forí balẹ̀ tán ti ń bọ màálù. According to nǹkan tí ìṣẹ̀ṣe sọ, ìṣẹ̀ṣe ò bọ ènìyàn. Ó yìí ń ṣe nǹkan yìí ní Israel.
àwọn tó máa mú adìyẹ ó dẹ̀ ti wà kí báíbù gan tó dé, àwọn Júù tó máa mú adìyẹ tó máa fi pa orí ara wọn báyìí, tó máa fi pa orí ara wọn báyìí, tó máa fi ṣe prayer, tó máa ṣe prayer tí ó sì wà títí di èní elénìí. Tí àwọn ìran kan bá wá wà tó bá ní àwọn náà fẹ́ mú adìyẹ o láti fi pa orí ara àwọn o, láti pa sójú bọ nǹkan kan o, nǹkan tí àwọn ancestor àwọn ń ṣe o, àwọn ń continue láti máa ṣe. Dédé ká jọ gbà fúnra wa kó ní kálukú kó ṣe tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ. Ṣé dandan ni kó wá jẹ́ wípé a máa fìkan pàkan rẹ́? Alánàbí Muhammad sẹ́ẹ̀, ó bá ẹ̀sìn ìṣẹ̀ṣe láyé ni. Mind you, ibi tó yẹ kí brain wa, ibi tó yẹ ká ti smart enough ni wípé Ànábì ò rí parẹ́ náà. Ànábì ò rí parẹ́ náà. Ìgbà t'Ànábì ò wá rí parẹ́, ṣé ẹ̀yin ń sìn yín tẹ́ tún máa sọ wípé sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlá Ọlọ́run ọba kó lọ máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam, t'Ànábì yẹn ò rí parẹ́, ṣé ẹ̀yin lẹ máa wá rí parẹ́? Tàbí ká jọ gbà fúnra wa, torí Ànábì náà ti gbà fọ́lọ́run, ó dẹ̀ gbà fáwọn oní ìṣẹ̀ṣe yìí náà wípé ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn. That means Ànábì náà recognize wọn. L'Ànábì ṣe sọ wípé ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn, torí tó bá bú wọn lájú àbùmú, àwọn máa bú ẹ láfọ́ etí. Ànábì náà mọ̀ wípé ó exist. Ẹ̀sìn yìí dẹ̀ ti wà láyé kí Jesus Christ tó dáyé. Ẹ̀sìn yìí ti wà láyé kí Islam náà tó dé ayé. Nínú Bible àti Quran kò síbi tó ti sọ̀rọ̀ ìran Áfíríkà ń bẹ̀, kò síbi tó ti sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń bẹ̀. Ó mention àwọn orúkọ, ó dẹ̀ mention àwọn òjíṣẹ́. Ṣé ó mention orúkọ àwọn òjíṣẹ́ titi wa ni? Dẹ̀ fi ta lọ́lọ́run sílẹ̀. Tẹ́ ẹ̀ bá jẹ́ wípé ẹ ti ń fọwọ́ rẹ́ àwọn ìran àwọn ancestors wa, tẹ́ ẹ̀ ń datọ́ lé wọn lórí, tẹ́ ẹ̀ ń sọ wípé kí náà lè ṣe kinní kan. Wọ́n ní wáì ti ta lọ́lọ́run, wáì tí ò lè fò kúrò ńbẹ̀, wáì tí ò lè lu àfẹ́ẹ̀rí, wáì tí ò lè ṣe kinní kan. Ọ̀rọ̀ pọ̀ nínú yẹn náà náà. Ṣé ọ̀hún mú òjíṣẹ́ kankan ni? Ìgbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi ní problem ní Saudi Arabia, wáì t'Ànábì ò lo Quran láti fi dúró sí Saudi Arabia, wáì tó tẹ̀ lọ síwájú lọ sí Medina. Aṣáàrí máàmù tó lọ, ẹni tó sọ wípé òun lòun jẹ́ kán mú ta lọ́lọ́run. Ṣé bí àwọn tó ń jọ di ọ̀rẹ́ lọ́jọ́ títí òní tó lóun FBI tó lóun wà ní Amẹ́ríkà, ṣe bọ́n lọ ṣù ní oníyàwó mẹ́ta, ṣe báwọn ọlọ́pàá náà lọ ṣù tó lọ ṣù pírípírí tó gbé sẹ́yìn boot. Wáì tí Kúránì ò sọ fún wípé ó ń bọ̀ wá gbé ẹ ní ọjọ́ yẹn. Akàn láìkí lákàn ti fẹnu máa ṣe kinní ara wa, kákan fẹnu, ẹ jẹ́ ká dájọ́ sí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà. Wípé kọ́ máa bá ta lọ́lọ́run bẹ̀bẹ̀, kọ́ máa pẹ̀tù sí kinní kan. Ta ló sún wọn débẹ̀? Báwo ló ṣe jẹ́? Tẹ́ bá fẹ́ post nǹkan sórí kinní ta lọ́lọ́run, kọ́ máa bẹ̀bẹ̀ ni, kọ́ máa ṣe kinní kan ni. Kọ́ máa bẹ̀bẹ̀, kọ́ máa bẹ̀ èèyàn kankan. Torí àwọn people àwọn náà lé ta lọ́lọ́run débi tó dé. Àwọn náà lé ta lọ́lọ́run débi tó ti yíjú padà sí wọn. O ò lè bú bàbá èèyàn kan lábumú kó wá máa ní kó máa, ẹ̀yin náà lè sọ wípé ẹ mọ fámílì àwọn Ògún, ẹ mọ fámílì àwọn Èṣù. Ìgbà tẹ́ mọ fámílì, ẹ ti mọ̀ pé fámílì kan lẹ̀ ń bú yẹn nìyẹn. Ẹ ti mọ̀ pé àwọn fámílì kan ló ń bọ Èṣù, àwọn fámílì kan ló ya, àwọn fámílì kan ní Ṣàngó. Ẹ mọ̀ bẹ́ẹ̀, wáyé tí ẹ̀yin wá ń bú wọn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Àwọn bíbí ló ń mógun bọ̀, àwọn ló ń mú ogun bọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn àáfàá yìí ṣẹ́rí pọ́n làwọn ti gbéra wọn jọ. Wọ́n tún ní anybody tó bá dá sí. Ẹ jẹ́ ká gbọ́ mi. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn.
ní fọ́lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rẹ̀ sí gbogbo ènìyàn. Àsìkò tó wù kó bá ẹ níbikíbi tó wà, ohun tí mo sọ ní àsọtẹ́lẹ̀ bí wòlíì ni wípé kò ní jẹ́ òpin àsìkò rẹ ní ayé. Ikú ò ní pa ẹ́, ò ní sọnù, ò ní rànìrà, ò ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Asọnimú ayé kan ò ní sọ ẹ mú, abaniláyọ̀jẹ́ ò ní bẹ̀ láyọ̀jẹ́. Jésù Olúwa wa. Ní ṣókí gbogbo ènìyàn ẹ bá mi share program mi torí Ọlọ́run káàkiri kó dé gbogbo ibi tó yẹ kó dé pátápátá. Mo fọlọ́run bá bẹ̀ yín. Àkọlé ọ̀rọ̀, àǹfààní wo lẹ̀sìn rẹ ń ṣe fún ìlú? Àǹfààní wo lẹ̀sìn rẹ ń ṣe fún ìlú? Ẹ dákun ẹ kọ́kọ́ gbọ́ kínní yìí náà, ìkìlọ̀ yìí. Ìwọ tó máa ń sọ wípé bàbá ẹ fi wọ́n lẹ̀, dádì ẹ fi wọ́n lẹ̀, ẹ má mà dá wọn lóhùn, ẹ fà wọ́n yẹn lẹ̀, má wulẹ̀ wá sórí péjì mi, má wulẹ̀ kọ́mẹ̀ntì rárá. Àwọn méjì ni mo pè láti lè kọ́mẹ̀ntì. Irú àyàn wo làwọn méjèèjì yẹn? Ìkíní ẹ̀ tó méèyàn bú dáadáa, àáfàá tó méèyàn ṣépè fún, tó méèyàn bá lórúkọ jẹ́ gan, mo invite ẹ comment. Ẹni tó rí rẹ̀ wá pé tó mọ̀rọ̀ gbọ́ lágbòye tó máa ní comment ayọ̀, ẹ̀yin méjì yẹn ni mo pè. Chief adviser, ẹ fi wọ́n lẹ̀, ẹ má jẹ́ kán wá bá yín, ẹ má jẹ́ kán sọ̀rọ̀ sí yín, ẹ jẹ́ kán sọ̀rọ̀ sí mi o. Àgbàlagbà tó bá ti so yan gan mọ́dì ó dá lámùsèré àdìrẹ o. Mi ò fẹ́ farakun mi kì í dé tí odò. Mo fẹ́ kọ̀wọ̀ sí mi ìfẹ́ wọ̀ sí kì í wá sórí mídíà. Mo dá níbẹ̀. Mo kí ẹ̀yin àfá ẹ kú àṣeyọrí o. Ẹ kú achievement. Ẹ kú àṣeyọrí. Wọ́n mọ̀ kí yín gan. Ẹ ń pè lórí kíni? Lórí ta lọ́lọ́run ọ̀tá yín náà ni. Tẹ́ ẹ ti mú. Ṣé kí n bá yín sòótọ́ ọ̀rọ̀? Àkókò ìlarí pé ẹ kì í ṣe èèyàn Ọlọ́run. Ẹ kì í ṣe ènìyàn Ọlọ́run. Ẹ kì í ṣe ènìyàn Ọlọ́run. Kí láǹfààní ẹ̀sìn yín láàrin ìlú? Oore wo lẹ̀sìn yín ṣe fún ìlú? Mo rí èrò tó pọ̀ rẹpẹtẹ nílọrin, ní court, ní police station nítorí ta lọ́lọ́run. Mo gbé sára fún Olódùmarè. Ẹ kàn sọ bàbá yẹn di celebrity. Ẹ ti sọ di hero. Bẹ́ẹ̀ ìbáyìí mọ̀. Ọlọ́run ọba ń gbọ́. Emefiele tó ja gbogbo olólè kò lérò lẹ́yìn tó ta lọ́lọ́run. Àfáà mi gan sáré bọ̀ láti ìlú mi tí mọ́tò ẹlòmíì dákú sójú ọ̀nà. Níbi wípé a fẹ́ wá fi ṣẹ̀sín, a fẹ́ wá ṣépè fún. Oh my God. Ẹ ṣe èèyàn Ọlọ́run. Gbogbo ẹnu mo fi sọ o. Ẹ kì í ṣe èèyàn Ọlọ́run. Sẹ́ríláwà ní túlùtúlù kò jẹ́ kátẹ́gùn fẹ́ sí ọpọlọ ẹlòmíì láti ní làákàyè. Ẹ kéwú ọ̀pọ̀ òkè làákàyè. Àkókò tá à ń retí gan lóde yìí. A fẹ́ wo tí ẹ fẹ́ practice. A fẹ́ wo bóyá lóòótọ́ lẹ jẹ́ ẹni àlàáfíà. A ti wá rí ẹ̀kọ́ ojú mímú hàn. Ẹ ṣe èèyàn Ọlọ́run rárá. Ẹni èṣù níyìn o. Ẹ ń béèrè bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Báwo ló ṣe ní jẹ́ bẹ́ẹ̀? Bàbá tó bí Abdulaziz tí ṣe ta lọ́lọ́run. Mùsùlùmí ni aláàjì ni. Ìyẹ́ aláàjà ni. Òun fúnra ẹ̀ mùsùlùmí ni. Kì í sọmọ kìrìsìtẹ́nì o, kì í sọmọ ẹlẹ́bọ. Nǹkan kan ló sàsúndé bí àwọn nǹkan tó ń ṣe tí ò dáa. Sọlọ́mọ burúkú lè fẹ́ kùn ún pajẹ. Ẹ wá rí gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà míì tẹ́ ẹ lè rìn. Ìfún tẹ́lá tẹ́ fọlọ́pàá halẹ̀ mọ́tẹ́ ìfáìtì ẹ̀ tẹ́ pé. Ọ̀pọ̀ sọ pé nítorí pé kò níṣẹ́. Ọ̀pọ̀ nítorí pé ó ń wá owó lórí Facebook ni ló fi ń ṣe bẹ́ẹ̀. Sẹ́yìn òrónú ni Muideen tó ń ta chájà káàkiri inú goslo mùsùlùmí mà ní Àgbàlá Gabriel lọ gbé níbẹ̀ wípé eléyìí ò níṣẹ́ ó dẹ̀ kàwé níwọ̀nba
kíní yóò dẹ̀ lè tún ayé rẹ̀ ṣe. Àgbàlá Gabriel wá gbé, ó pe àwọn èèyàn, ẹ ràn mí lọ́wọ́, ẹ bá mi tún ayé rẹ̀ ṣe. Ẹ̀yin náà wá pe àwọn èrò, ẹ bá wa bà ayé rẹ̀ jẹ́, ẹ bá wa tì í sẹ́wọ̀n. Oh my God. Ẹ dẹ̀ tún jubilate. Bóyá bíi méjì mẹ́ta nù yín ni mo rí pé ó ní ọpọlọ. Táwọn wò pé kò dẹ̀ dá o. Bàbá Akeem Afa Yorùbá Nation yìí, wọ́n jí ó yé wa wípé n tó ṣe tẹ́ ẹ̀ múlé lórí. Àáfàá ayé kan ti ṣe lákòókò kan tó jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, Saheed Shittu. Gbogbo yín dẹ̀ jubilate. times 100 jẹ. Ìkan kó gbogbo orúgbọ̀n àbáláyé burúkú sẹ́nu. Ó ní ó bẹ̀rẹ̀ pé ta lọ́lọ́run ni, Ọlọ́run fara rẹ̀ hàn ni. Ọlọ́run ò fara rẹ̀ hàn o. Rárá o, kò dẹ̀ bẹ̀rẹ̀ pé ta lọ́lọ́run. Kì í dẹ̀ ṣe pé ẹ̀ mọ orúkọ tó ń jẹ́ yẹn. Now Mùsùlùmí ló ń lò ń lọ Ọlọ́run, Kírísítẹ́nì ló ń lò ń lọ Ọlọ́run, ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ló ń lò ní Ọlọ́run, níta wá Ọlọ́run belong sí. Kì í ṣe pé ẹ̀ mọ o. Ṣùgbọ́n ìwà àtìṣe yín ẹ̀jẹ̀ yín ni láti bàyàn jẹ́, bàyàn lórúkọ jẹ́, bàyàn láyé jẹ́. Àǹfààní wo lẹ̀sìn tí ẹ ń ṣe fún lù? Kírísítẹ́nì ni ẹni, Mùsùlùmí ni ẹni. Insane, because tó bá tó ó máa tó clear lójú gbogbo wa, ó máa tó yé wa, oníkálukú máa tó fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé, very soon ó máa tó débẹ̀, so that by the time tá bá dé ilẹ̀ tá à ń lọ tán ti dè wá mọ́lẹ̀ lọ, tán bá tó kù lọ́rùn wa, eku ake bí eku, ẹyẹ ake bí ẹyẹ, ọmọ èèyàn fọrùn bí èèyàn. Ìjà tó yẹ ká jà tá bá débẹ̀, a máa ti jà ń sìn, so that oníkálukú á ti fọwọ́ ọmọ ẹ̀ síbi tó ọwọ́ ọmọ ẹ̀ ń gbé. Bóyá yẹ kó rí leléyìí, a dẹ̀ dúpẹ́ pé ẹ gbọ́ nǹkan táwọn kìrìsìtẹ́nì náà sọ pé a gbọ́ pé ẹlẹ́yìí ń bọ̀ wá bá wọn o, àwọn náà ti ń prepare ẹlẹ́dẹ̀ yìí. Àwọn oníṣẹ̀ṣe náà ń sìn, àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ọ̀hún lápọn, ọ̀hún ló ń bàyàn, ẹ̀yin náà ti jẹ́ kó máa sọ̀rọ̀ sókè, ẹ ti ń jẹ́ káwọn èèyàn kó máa listen sí wọn. Àwọn èèyàn listen sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, bọ́ nísìn àwọn èèyàn kò tiẹ̀ fẹ́ listen sí wọn pé kí lẹ̀ ń tà ń bẹ̀ gangan náà, kí lẹ̀ ń sọ, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ ń sọ. Kò sẹ́ni tó gbọ́ nínú wa. A lè rí ọmọ 80 years tó máa fi ọwọ́ sọ̀yà pé òun ò gbọ́rọ̀ ìṣẹ̀ṣe rí, òun ò tẹ̀ dúró tì wọ́n rí, torí pé tó òun bá dúró tì wọ́n, báíbù òun ọ̀kúránì òun ti sọ pé iná lòun lọ. Ṣé rí pé lòun ti dé? Elédùmarè wa ti dé nìyẹn. Elédùmarè wa ti dé. Ẹ wo nǹkan tá a máa ń ṣe ní ojoojúmọ́. Millions of Africans millions la pè, tó bá máa jí ní òwúrọ̀, ẹ wo iye àdúrà tó máa ń ṣe, oye àdúrà tó máa ń ṣe fún ilẹ̀ Ísírẹ́lì. Ẹ wo millions of Africans. Àwọn Áfíríkà, tí Áfíríkà bá jí ní àárọ̀, kẹ́ wo iye àdúrà tó máa ń ṣe fún ilẹ̀ Saudi. Ẹ wo iye àsálátù tó máa ń ṣe fún ànábì. Ẹ wo iye praise tó máa ń fún Jesus Christ. Táwa náà dẹ̀ ní ancestor tiwa. Olórí pípé ni mo ń bá sọ̀rọ̀ o, onílàákàyè lèmi ń bá sọ̀rọ̀, tó lọ́lọ́run náà sọ bẹ́ẹ̀ nínú àlùkùránì, ó lónílàákàyè lòun bá sọ̀rọ̀. That means Ọlọ́run náà mọ̀ pé àwọn kan wà tán ní làákàyè, tán ṣe làákàyè. Onílàákàyè lèmi fẹ́ kí kó bá mi gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Gbogbo àwọn ìran tí a máa ń ṣe àdúrà fún yẹn, tá à ń fi àsálátù ránṣẹ́ fún yẹn, ẹ wá compare pẹ̀lú ìlú tiyín, orísun yín, ibi tẹ́ ẹ ti wá, kí ni achievement? Olówó kan nínú òtòṣì 100 ó ń gan òtòṣì tó láyé yìí ó sì bọ́rọ̀ ìran Áfíríkà ṣe jẹ́ nìyí. Kàkàkà bọ́ nínú oko ẹrú, à ń jì sí lójoojúmọ́ ni. Àní àdúrà lásán ní ìdílé sí ìdílé, àti nílùú òyìnbó àti ní Áfíríkà, oyè àdúrà tí each family tó jẹ́ mùsùlùmí tó fi ránṣẹ́ fún ànábì àti ilẹ̀ Mẹ́kà ní ojoojúmọ́, mọ́ àwọn sàábì, àwọn olóńpè ní sàábì, àwọn followers ànábì tó ń ṣe àdúrà fún wọn. Ẹ wo oyè èèyàn tó ń ṣe àdúrà fún Jesus Christ lójúmọ́ àtàwọn followers àti orílẹ̀-èdè tí Jesus Christ tó ń ti bí. Àwọn táwa ń ṣe àdúrà yẹn nínú 100 wa, báwo ni a ṣe rí? Báwo ni percentage wo lẹ lè fún wa? Ìlọsíwájú wa báwo lẹ ṣe lè fún wa? Ẹ dẹ̀ jẹ́ ká fura. Àwọn ìran wa, àwọn ancestors wa, àwọn tó láyé dùn ká wá jẹ,
àwọn tí Ọlọ́run sọ wípé òun ò ṣe mistake láti dá wọn, tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n á brainwash àwọn ìran wa, àwọn bàbá wa ń gbà yẹn lọ́hùn. Àwọn òyìnbó dẹ̀ wá, wọ́n wá pẹ̀lú ohùn tútù, wọ́n wá pẹ̀lú ìbọn rè, báíbù rè, wo ló fẹ́ mú nínú ẹ̀? Ìgbà tó yá, wọ́n ṣe é débi wípé ìwọ tó o bá lè pààrọ̀ orúkọ ẹ̀ sí orúkọ ẹ̀sìn tán mú wá fún wa, òyìnbó mélòó ló ń jẹ́ orúkọ tiwa? A ní àfi bí ń ṣó Ọlọ́run ni. A dẹ̀ ń sọ pé Ọlọ́run ò mọ́tò torí pé à ń sọ fọ́lọ́run pé òun rán jíṣẹ́ fún wa, àtàbọ̀ Ọlọ́run ṣe mistake tó fi dá wa sí ìlú, tó fi dá wa sí Áfíríkà. Òyìnbó mélòó ló lọ tó bẹ́ẹ̀ wọ aṣọ ẹ̀? Òyìnbó mélòó ló ń bá wa lo ìlẹ̀kẹ̀ wa? Òyìnbó mélòó ló máa bá wa wé gèlè wa? Òyìnbó mélòó ló ń bá wa jó ijó wa? Òyìnbó mélòó ló ń bá wa ṣe ìṣẹ̀ṣe tiwa? Bọ̀ ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe làwa ń ṣe. Àwa là ń jẹ́ orúkọ òyìnbó, àwa là ń wọṣọ òyìnbó, àwa là ń ṣe ẹ̀sìn wọn, àwa là ń sọ èdè wọn. Bọ̀ ó ti dé, a ti mọ̀ wípé yes, Ọlọ́run ti sọ wípé òun ti dé. Elédùmarè ó ti dé. Fún àwọn kan, gbogbo èèyàn kọ́. Ó ní ọ̀pọ̀ la pè, díẹ̀ láàrè. Ọ̀pọ̀ la ṣe kí ni? Ọ̀pọ̀ la pè, díẹ̀ láàrè. Bọ̀ tẹ́ bá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ń sìn, fẹ́ni tó bá wà lórí social media ní left and right, wàá mọ nǹkan tí mò ń sọ wípé mo ní point. Mo lè má fẹ́ni máa sọ gbogbo ẹ̀tọ́, bọ̀ mo mọ nǹkan tí mò ń sọ. Òyìnbó ò jẹ́ orúkọ wa o. Oúnjẹ wa gan, aláwọn ọmọ wa tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn, ó ń rí wa bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wa ni. Ká kí àwọn ìgbà téréje tó kù tó ń jẹ́ kí ìṣẹ̀ṣe wa parun, tó ń takú, tó ń tìtorí ẹ̀ tó ń rán ọmọ wọn lọ sí school. Oníṣẹ̀ṣe mélòó ló wà nínú politicians lẹ́nu? Àwọn politics náà ṣe oníṣẹ̀ṣe mélòó ló wà nínú wọn? Tèmi torí pé òǹjẹ́ kan lọ sí school ní ayé ìgbà náà lọ́hùn ló wá ràn wọ́n tó ṣàdúró tó láwọn ò ní fi ìṣẹ̀ṣe àwọn lẹ̀sẹ̀, àwọn ò ní fi ìran àwọn lẹ̀sẹ̀, àwọn máa dúró ni. Wọ́n dẹ̀ dún padà dúró. Ẹ wá wo bí Ọlọ́run ṣe wá ń ṣe ń sìn. Ẹ máa wo another 10-20 years kọ́lọ́run má fi kú tó yáwó pa wá. Ọlẹ́gun tó bá kọ́kọ́ jó, ìran ló máa wò nígbẹ̀yìn. Ibi tí mo fẹ́ kọ́rọ̀ ìparí sí nìyẹn. Ó máa ní tù ó lágbára lọ́wọ́ lọ. Dá dúró báyìí because mo ní bí fídíò bí 2 mẹ́ta, in short ó máa ní 3 gan pàápàá, mo promise. 2 ẹ̀ máa lọ lẹ́yìn èlé, ó máa ní 2, ó máa ní 3. Ìwọ tó bá gbádùn ẹ̀, tẹ́ bá enjoy ẹ̀, ẹ bá mi share, ẹ bá mi fi comment sílẹ̀. Ẹni tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ bá wa subscribe sórí page wa. Àgbéyẹ̀wò ni níwọ̀nba yìí ta sọ yìí náà. Kọ́lọ́run kó ṣàforíjì fún wa. There's nobody to perfect. Bó ṣe yé mi sí òun ni mo ṣe sọ. But Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Nobody above mistake. Èmi náà ti ṣe mistake. Mistake ni máa pè. Kò yé yín. Ànábì náà dẹ̀ sọ, ó ní tó bá jẹ́ Ṣáínà ni mọ́ wa, ó ní kó wa lọ. Kò ní mọ̀ Mùsùlùmí o. Kò dẹ̀ ní Kristẹni. Ó ní tó bá jẹ́ Ṣáínà ni ìmọ̀ wa. Ìmọ̀ ló sọ. Ìmọ̀ yẹn náà dẹ̀ làwọn òyìnbó ń wá kiri ń sìn. Títorí ẹ̀ tèmi náà bá ní èmi náà ń wá ìmọ̀ ń sìn, mi ò ṣí ẹsẹ̀ gbé. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Ẹ jẹ́ ká play orin yìí ká fi mú ètò wálé. Orin la máa fi mẹ́tò wálé. Mo kí gbogbo wa, mo kí ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò pé àkóbójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín àbúrò yín Dr. Zabby Talk Show ayọ̀ ọpẹ́yọ. Ayọ̀ nínú ilé wa lórí ọmọ wa. Ní dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwa ọmọ ọlọ́jọ́ bí ọdún yìí, oṣù yìí, aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọjọ́ òní tiwa o. Ní dààmú. Ní nàkọ́tọ́ka tó rí mi ní agbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá nation no going back. Mo ní kóòdì ní ẹ lè máa wo ohun mi bó ṣe rí, mo manage gan ni pé ṣáàjẹ́ kí n gbìyànjú. Ìgbìyànjú lẹ̀dá ń gba kọ́lọ̀ bá wa di ládé. Yorùbá nation no going back. One love, bye for now. Ẹ jẹ́ ká gbọ́ orin yìí ká fi mú ètò wálé. Ta ló ń pò oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta náà? Ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. Ọmọ Yorùbá wo ló ń pò oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta kó súnmọ́ bí o? Ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. This is the Dr. Olayo King Taiṣe, the prophet of music. Ìṣẹ̀ṣe làgbà. Tẹ́ bá ń sunkún ṣẹ́ẹ̀kì ríran ní kẹ́jẹ́ ń gbọ́. Tó bá fẹ̀sìn kó yín lẹ́rú ṣọ́kọ́ pọlọ nímọ̀ ní. Ọmọ Yorùbá ló ń pẹ̀sìn àbáláyé lẹ́sìn kẹta.
lẹ́sìn tá a dáyé bá ẹ̀sìn bàbá ńlá bàbá gbogbo wa. ẹ jàre ẹ gbọ́ tèmi má ṣì mí gbọ́ kò sẹ́ni ń bẹ ọkọ̀ wá ṣẹ̀sìn àbáláyé ò gbọ́ tèmi. alágẹ̀mọ́ ti bímọ tán àìmọ́tòkù sọ́wọ́ ọmọ èyí wù ọ́ kó fàyè rẹ̀ ṣe oníyà nìkan ni ó jẹ nǹkan rẹ̀. àmì èyí tó ń kọ́ mi lóminú mo wá wí o eléyìí tó ń kọ́ mi lóminú nìkan ni mo wá sọ. wọ́n lẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn kẹta talẹ̀ lẹ́sìn kẹta gangan gangan bójá lẹ́sìn àbáláyé lẹ́ ń pè lẹ́lẹ́sìn kẹta o ẹ nílò ìtúsílẹ̀ gidi ọlọ́run lẹ́sìn tá a dáyé bá lẹ́sìn tó palẹ̀ fún wa lè kó ẹ̀gúsí ẹwádùn wa ìjírí mọ́ ọmọ Yorùbá ròdù nílẹ̀ kó tó pẹ́ bówù ẹ ò bá gbogbo máa pariwo Jésù níwájú ilé àpènà kò sẹ́ni tàbí ẹ̀ lọ́wọ́ ìkan òdì kan àmọ́ tó bá bí ẹrẹ́ pariwo Jésù kan níwájú mọ́ṣáláṣí tọ́n bá ní kọlẹ̀bù ẹ̀ ò kó tó dọ̀jọ́ ajé ọmọ kékeré tó yìnbọn gba kérésì lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí nílùú Ìlọrin lọ́dún 2020 ìlọsí ìyẹn ò jẹ́ nǹkankan àbí bá ṣe ń para nítorí ẹ̀sìn ẹlẹ́sìn àbáláyé lẹ́rí fógun mọ́ ọmọ tó ń fọwọ́ sí ìwélé bàbá sọmọdù wo bí onígbàgbọ́ lèmi ìránṣẹ́ Ọlọ́run alààyè tó dájú tí mo bá wá ń sọ̀rọ̀ jáde lẹ́nu kò tẹ́tí gbọ́ èmi ò bá tẹ̀síwá o káyé mà fojú ètò tẹ́lẹ̀ ni mo bá wá ẹbọ lọ́fẹ̀ẹ́ nìkan là ń ṣe ètì ẹ̀ o àbí ẹ̀sìn tẹ́ ẹ bá láyé ẹ̀sìn bàbá ńlá bàbá yìí ẹ̀sìn tó ti ń bẹ́ kí kìrìsìtẹ́nì kan tó dé aṣáàbí ṣàbáláyé kan tó bá ànábì wọlé bí ṣẹ̀ṣẹ̀ bá jẹ́ ẹ̀sìn kan tí ó dáa ó dájú kò ní sáyè fún kìrìsìtẹ́nì kankan nílẹ̀ yìí ẹ̀sìn àbáláyé kankan ló yẹ ká máa pè lẹ́sìn àlàáfíà torí pípa lẹ́yìn ń para yín kiri nítorí ẹ̀sìn o ọmọ Yorùbá ronú ọmọ Yorùbá ronú jinlẹ̀ ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe ta ló ń pò níṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta náà ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe ọmọ Yorùbá wo ló ń pò níṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta kó súnmọ́ bí o ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe. bọ́mọ bá tàn Yorùbá ládẹ bá àrọ̀bá bá àrọ̀bá ṣáàkì bàbá ìtàn yóò Ọlọ́run great grandmother mi mo gbọ́ tọ̀kan lẹ́nu wọn kan tó relé kọ̀lárùn bá mi dáyé bí ìdílé ó sáfẹ́fẹ́ ire wọ́n ní láyé ìgbà kan tòyìnbó wá lòyìnbó mú pàṣípàrọ̀ wá ó Ọlọ́run kò tiẹ̀ yé mi ọ̀nà wo lòyìnbó gbà bá wọn sọ̀rọ̀ òun náà tọ́ndẹ̀ wá ń fi góòlù wọn gbàgbé màmá ní láyé ìgbà yẹn láyé ìgbà tójú ń bẹ̀ lórókún wọn lóyìnbó àpòkè wá fáwọn grandmọ́dà wọn wọn á ní kó wá máa fi góòlù wọn gbàgbé kó wá máa fi góòlù wọn gbàgbé torí Ọlọ́run bẹ́ẹ̀ èrò wìtìwìtì lọ́dọ̀ òyìnbó ní ìdìgbà yẹn ẹ wá wo òyìnbó tó ṣe ohun tó báyìí mọ́ wọn bàbá wa o òyìnbó ló tún mẹ́sìn wọlé Ọlọ́run wọ́n mẹ́sìn wọlé wọ́n ní kọ́ mẹ́kún ó dàgùn tán ọmọ Yorùbá ò rọpọlọ rò ṣé òjẹ́ ti bọ́ báyìí báwo la ṣe dùn tó kí rẹ́ẹ̀dì ríru tí mo rí lọ́wọ́lọ́wọ́ òyìnbó yìí má ṣèkà fúnra wa Ọlọ́run òyìnbó tó ní àmàdẹ́sẹ̀ àbáláyé mọ́ o àwọn òyìnbó ló kọ́ mọ̀ wọ́n wá síbẹ̀ láti wá kọ́ṣẹ́ ẹ̀fà ló ń jẹ́ tán ni ò dáná fọmọ wọn jẹ ta ló mọ̀ tán ìsọ̀ àti Jákọ́bù tó yìnbó kọ́ Jákọ́bù ni mo fẹ́ o ìsọ̀ ni mo kórìíra Jákọ́bù bí òyìnbó gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ ìsọ̀ ṣáàlèyàn dúdú o bí tiwa ìsọ̀ ṣáàlẹ̀ mọ́ Jákọ́bù làbúrò Jákọ́bù torí àṣàrò òbí ìdí ẹ̀gbọ́n ẹ̀ àwọn bàbá wa ta góòlù wọn fóyìnbó nítorí ìgbé. now listen. òyìnbó ló sọ wípé aṣògùn bí wa nù wọ́n lẹ́ni bá ti ṣẹ̀sìn àbáláyé òní lè dọ́rùn sí mi. now àti ṣògùn bí dànù àmì ráre
èmi ti rẹ́ni tó gbàwẹ̀ yóò tí ó sàpá bẹ́ẹ̀ ogun ọdún táwọn bàbá wa lè ṣẹ́ pẹ̀lú 2 náírà àmọ́yìnbó ti sọ fún wọn kọ́ mọ́ ṣe yẹn nítorí ọ̀run ọmọ ẹlẹ́ran ń jẹgungun ó máa ṣe ẹ̀wà wo máa láṣọ tó rìn níwòròyé onígboro inú ńlọ ẹnìkan wọ́n jẹ́wé èfìrín fún ó yàrí pátá ó ní kwaya master lòun níjọ wọn Holy Ghost fire náà ń pèlè lórí tó fi dákẹ́ Yorùbá sì torí àṣàrò tó kún ibi wọn o ike dẹ́dẹ̀ kó fún àwọn gbàgbọ́ òlù lọ Yorùbá ròdù rẹ̀ wò ẹ bá já padà sílé wa nítorí òmìnira ó dá mi lójú òyìnbó fa agbára ṣeré ẹni tí lòyìnbó lè ṣe nítorí agbára ìran ọjọ́ ọ̀la wa lòyìnbó rí náà fi dọ́gbọ́n sí àbí òyìnbó ló ń ṣèbọn ṣáṣe òyìnbó gba ọ láàyè kó láyè ta jẹ́ ń dádúró níbẹ̀ yẹn kí n máa lọ Ọlọ́run jẹ́kọ̀rọ̀ yóò ṣèṣore ní nínú wa ọmọ aláṣọ má bá òun wà kí sàmọ́ ọmọ ẹlẹ́ran wa yéde gbogbo ayé yóò lé ta ló ń kó oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta náà ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe ọmọ Yorùbá wo ló ń kó oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta kó súnmọ́ bí o ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ó ọmọ Yorùbá padà wá sílé o ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ṣàlàgbà gbogbo ẹ̀sìn náà ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. God bless you, King ìṣẹ̀ṣe làgbà. Adúpẹ́dúpẹ́ a kí gbogbo wa pé a kò bójú ọjọ́ ṣe rí a ṣe mú ètò yìí lọ sí 2-3 torí mo rí pé ó gùn díẹ̀ mi ò dẹ̀ wá fẹ́ kí fídíò gùn díẹ̀ báyìí bọ̀ mo dẹ̀ ní ọ̀rọ̀ púpọ̀ fídíò púpọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí mo kí wa sí lẹ́ẹ̀kan sí pé a kò bójú ọjọ́ ṣe rí. God bless you, bye for now. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bí ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension Sùúrùlérè Lagos Nigeria ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +447897958178. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.